òrìṣà tá a bá ń bọ kódà ó kúrò ní òrìṣà bíbọ nìkan, gbogbo iṣẹ́ rere tá a bá ń ṣe tá à ń lé ọmọdé kúrò nídìí ẹ̀, bó pẹ́ bóyá irú iṣẹ́ bẹ́ẹ̀ yóò dohun ìgbàgbé. Wọ́n ní ọmọ ẹni ní wọlé deni, ọmọ ní ṣe lédè lẹ́yìn ẹni tọ́jọ́ ogbó bá dé. Níbo la tún já sí lónìí báyìí? Àbí kí ló sọ sí yín lọ́kàn? Ibi ire la já sí ní Discover Yorùbá, nítorí àlejò wa tòní, Mobọ́láńlé lèmi máa pè wọ́n. Naturopath ni olóyìnbó ń pè wọ́n, ìyẹn àwọn tí wọ́n fi ewé àtegbò ṣaráyé lóore ní ìlànà ìgbàlódé. Bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe ń já ewé àtegbò, bẹ́ẹ̀ ni wọ́n ń lo ìmọ̀ àwọn ẹ̀rọ ìgbàlódé láti ṣe ìwòsàn. Àlejò wa wá jẹ́ Bọ́láńlé nítorí iṣẹ́ àwọn baba ńlá baba wọn ni ká fi ewé àtegbò ṣọmọ aráyé lóore. Àwọn àgbà ilé wọn kò wá lé wọn sẹ́yìn bí wọ́n ṣe ń ṣe. Bẹ́ẹ̀ ni wọ́n ń kọ́ àlejò wa. Lónìí, àlejò wa tòní ti sọ iṣẹ́ náà di ọ̀làǹrẹ̀wájú nípasẹ̀ àgbéga tí wọ́n gbé iṣẹ́ ewé àtegbò ga. Ọlá ni àṣà ìṣe Yorùbá, àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni àwọn tún ti wá sọ di ọ̀làǹrẹ̀wájú. Bí àwọn tún ṣe ń ṣe tiwọn yìí, kò sẹ́ni lè ní báwo ni àṣà àti ìṣe Yorùbá ṣe jẹ́. Ẹ ṣáà mọ̀ pé ní ìkànnì Discover Yorùbá, gbígbé àṣà, èdè àti ìṣe Yorùbá lárugẹ jẹ wá lógún. Lórí ìkànnì yìí bákan náà láti ń ṣe ìgbélárugẹ àwọn iṣẹ́ tí àwọn oníṣẹ́ ọwọ́ àti olókoòwò ọmọ Yorùbá yàn láàyò àti ọrọ̀ ajé ní àdúgbò wa àti lágbàáyé. A tún máa sọ̀rọ̀ lórí àǹfààní àwọn oúnjẹ àti ìgbé ayé àlàáfíà. Mo wá kí yín ti ìtayọ̀ tàpọ́nlé pé ẹ kú ilé, ẹ kú dédé àsìkò yìí láyè yòówù tẹ́ ẹ bá wà. Wàlíyàt Adédìméjì lórúkọ mi. Abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ẹ̀ máa gbọ́ lórí ìkànnì Discover Yorùbá. Àkọ́kọ́ ni èmi àti iṣẹ́ mi. Níbí ni àwọn àlejò wa yóò ti máa sọ nípa ara wọn àti iṣẹ́ tí wọ́n yàn láàyò gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Abala kejì ni èmi àti orírun mi. Èmi àti orírun mi. Lábala yìí, a ó máa béèrè àwọn ohun tí ó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe Yorùbá lọ́wọ́ àwọn àlejò wa àti ọ̀nà tí wọ́n ń gbà ń gbé àṣà ìṣe Yorùbá lárugẹ pẹ̀lú iṣẹ́ tí wọ́n yàn láàyò, kí a lè mọ̀ wípé Yorùbá lẹ́wà púpọ̀. Tẹ́ ẹ bá fẹ́ kàn sí wa ní Discover Yorùbá láti bá wa dòwò pọ̀ tàbí fún ìpolówó ọjà àti àwọn ìbéèrè tí ẹ bá fẹ́ bi wá, ẹ lè kàn sí wa lórí email address wa discoveryoruba@gmail.com. Website address wa ni discoveryoruba.com. WhatsApp number wa ni 091-300-34281. Bákan náà la wà lórí YouTube, Facebook, Twitter, ìyẹn X, Instagram, TikTok, Telegram. Ẹ̀yin ṣáà ti tẹ @Discover Yorùbá sórí gbogbo platforms náà. Ẹ bá wà níbẹ̀. Ẹ má gbé kúrò ní ìkànnì Discover Yorùbá o. Adétán pẹ̀lú àlejò wa tájọ máa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lónìí, tẹ́ sì gbádùn ètò tòní náà bíi tàtẹ̀yìnwá. Ẹ káàbọ̀ padà sí ìkànnì Discover Yorùbá. Ká tó lọ fún ìsinmi ráńpẹ́ yẹn, mo sọ fún yín pé àlejò tá a ní ìkànnì Discover Yorùbá lénìí, àlejò pàtàkì ni wọ́n, torí iṣẹ́ tí àwọn ń ṣe ó wúlò fún gbogbo èèyàn pátá, àbí tanìlera ẹ̀ ò jẹ́ lógún. Bẹ́ẹ̀ ni iṣẹ́ ewé àtegbò làwọn gbé dání tí wọ́n fi ń ṣe ọmọ aráyé lóore. Kí wọ́n á ṣe iṣẹ́ ewé àtegbò pé ṣá o, ẹ tiẹ̀ jẹ́ kí n jẹ́ kẹ́ gbọ́ lẹ́nu wọn gangan. Nǹkan kan tó tún wá ṣe pàtàkì jù ni pé ọkùnrin àkọ́kọ́ tá máa ní Discover Yorùbá lélẹ̀. Ohun obìnrin lẹ ti ń gbọ́ látijọ́ yìí, àwọn náà ń ṣe bẹ̀bẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn obìnrin tó ti wá sórí ètò yìí náà ń ṣe bẹ̀bẹ̀. Lénìí ohun ọkùnrin lẹ máa gbọ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Discover Yorùbá, arákùnrin Oluwadamilare Osibanjo.
Ẹ ṣeun gidi gan, ẹ káàárọ̀, ẹ kú àsìkò yìí, ẹ dẹ̀ kú iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe láti gbé àṣà àti ìṣe wa lárugẹ. Inú mi dùn púpọ̀ láti wà ní orí ìkànnì yìí láàárọ̀ yìí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ ti ṣe sọ. Inú mi dẹ̀ tún dùn, ẹ dárúkọ nǹkan kan sìn pé èmi ni ọkùnrin àkọ́kọ́ bẹ́ẹ̀ni. tó máa orí ètò yìí. Ìkan ńlá ni gan, ẹ ṣe gidi. So orúkọ mi ni Oluwadamilare Osibanjo. Mo jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá láti Ogun State. In fact, láti Ìjẹ̀bú Òde. Mo jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Alaga Naturopathic and Wellness Center. Ọ̀rọ̀ yẹn máa ń fún àwọn èèyàn ní headache nígbà tó bá èwo ló tún jẹ́ naturopathic. Naturopathic jẹ́ pé mo fi ewé àtegbò láti ìpìlẹ̀ pẹ̀pẹ̀. Ewé àtegbò ni mo fi máa ń ṣe ìwòsàn fún àwọn ènìyàn. Ewé àtegbò tá dẹ̀ ń sọ yìí kò ń ṣe pé a kàn lọ já ewé kan bì kan, a lọ mu níbì kan rárá. Ewé àtegbò tó ní ìmọ̀ ìjìnlẹ̀, that is scientific backing. A dẹ̀ tún wá kí n lo ewé àtegbò nìkan. A tún máa ń ṣe àwọn àyẹ̀wò oríṣiríṣi fún àwọn aláìlera tó bá wá sí iléeṣẹ́ wa. Torí pé a discover pé ìwòsàn àti rí ìwòsàn ní ayé òde òní ó kọjá pé kákàn ṣáà máa lo oògùn ṣáá, ọ̀ kákàn ṣáà máa já ewé àtegbò àbí ká ṣáà máa lo ní ewé léèdà, ẹ jẹ́ ká já, ẹ jẹ́ ká lò. Irọ́ o. Ara oníkálùkù yàtọ̀ síra wọn. Bóníkálùkù dẹ̀ ṣe máa ń rí ìwòsàn ó yàtọ̀ síra wọn. Ibi tí ọ̀rọ̀ naturopathic ti wá nìyẹn. Ìyẹn túmọ̀ sí pé ó kọjá pé kákàn ṣáà máa lo ewé àtegbò lásán nìkan. Ó tún wá jẹ mọ́ oríṣiríṣi àwọn àyẹ̀wò àtàwọn sessions tá a máa ní láti ní pẹ̀lú àwọn prospective àwọn clients wa láti lè fi rí ìwòsàn. A dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run fún wa ṣe. Ṣé ti wá rí o? Ẹ̀wọ̀n kí ló dé? Atótónu yìí pọ̀ lẹ́ẹ̀kan. Ṣé tí pé kò ń ṣàtótónu nìkan? Ẹni tá a ní lórí ètò lónìí, wọ́n ń ṣe iṣẹ́ yìí ó dẹ̀ dá wọn lójú. Wọn kì í wá ń ṣe bàbá o. Àwọn èèyàn máa rò pé ẹni tó bá ti ń ṣe ewé àtegbò tó ń jẹ́ ewé àtegbò, ẹ ti rí pé pẹ̀lú àlàyé tó ń ṣe yẹn, ìgbàlódé làwọn fi ń ṣe iṣẹ́ wọn. Ọ̀dọ́ ni wọ́n. Ẹ lọ wo àwòrán wọn lórí ìkànnì Discover Yoruba lórí YouTube. Ẹ máa rí wọn bẹ̀. Ọ̀dọ́ pọ́nbélé ni wọ́n. Ìyẹn ni pé àwọn ọ̀dọ́ náà ti ń dìde láti máa gbé àṣà wa àti ìṣe wa lárugẹ. Lára wọn ni arákùnrin Oluwadamilare Osibanjo wà. Ẹ ti gbọ́ fúnra yín báwọn ṣe ń ṣe iṣẹ́ wọn. Ẹ ṣeun púpọ̀ sà. Ní báyìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Ẹ ti sọ fún wọn ní ráńpẹ́ àwọn nǹkan tẹ́ ń ṣe. Ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Ẹ ní pé iṣẹ́ yìí bí ojú àánú nǹkan kan ló ṣẹlẹ̀ tẹ́ fi wò pé iṣẹ́ tèmi máa ṣe lélẹ̀. Ǹjẹ́ ẹ lè sọ fún wa nǹkan náà pàtó tó ta yín jí láti bẹ̀rẹ̀ ìrìn àjò ká máa fi ewé àtegbò ṣọmọráyé lóore ní ìlànà ìgbàlódé? Ẹ ṣeun gidi gan. Kó tó di pé mo bẹ̀rẹ̀ iṣẹ́ ká máa lo ewé àtegbò yìí, mo bẹ̀rẹ̀ ẹ̀kọ́ mi láti University of Ibadan. Mo study chemistry, industrial chemistry. Ṣùgbọ́n ó ní bọ́lọ̀ ṣe máa ń kọ ìrìn àjò rẹ̀. Ìrìn àjò mi bẹ̀rẹ̀ láti ìgbà èwe tí mo ṣì wà ń kékeré. Mo rántí dáadáa nígbà yẹn tí ẹ̀gbọ́n mi ìgbà yẹn wọ́n sick, orí àwọn ará pẹ́ gbà yẹn wọ́n dẹ̀ ti try ti lọ hospital, wọ́n ti ṣe oríṣiríṣi, ilé ó padà gbé wọn wá sílé ni. Wọ́n kàn pè mí ní ọ̀sán ọjọ́ yẹn ni pé Dáre ló máa ń pè mí, wá gbàdúrà fún mi, wá fọwọ́ kàn mí lórí kó gbàdúrà fún mi. Mo wá wò pé kí ló dé tó máa jẹ́ pé èmi but mi ò ṣáà ṣe bẹ́ẹ̀ gbọ́n mi ni. Mo lọ, mo gbọ́wọ́ lé wọn lórí, mo dẹ̀ ṣe àdúrà fún wọn. Mi ò rò pé ó tó wákàtí méjì, ẹ̀gbọ́n mi tó lè sọ̀rọ̀ dáadáa, tó lè jẹun dáadáa ló wá di pé wọ́n ti lè jẹun, wọ́n ti ń sọ̀rọ̀ dáadáa. Mo wá wò pé ibo ni kò yé mi nígbà yẹn, because mo ṣì kéré gan. Gbogbo nǹkan tí mo sọ bí bóyá mo ṣì jẹ́ ọmọ ọdún mẹ́jọ àbọ̀ ọmọ ọdún mẹ́sàn-án, mo ṣì kéré nígbà yẹn. Èmi ò kà sí nǹkan kan, mo kàn kó ké àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Lẹ́yìn ìgbà yẹn mo wá rí pé there's a lot of trend nípa àwọn èèyàn, family members àtàwọn ọ̀rẹ́ lóríṣiríṣi. Mi ìwà kó tó gbà yẹn, dádì mi máa ń sọ kankan fún mi pé nígbà tí mo wà ń kékeré, tó bá gbé àgbo sílẹ̀ báyìí, tó bá gbé oògùn
òyìnbó sílẹ̀ báyìí tó bá fi oògùn òyìnbó sí mi lẹ́nu mo máa pọ̀ dànù nù. Àgbo yẹn gangan mo fẹ́ mu tí bá kàn mu àgbo yẹn lásán ṣe lára mi máa yá. Nígbà tó sọ àwọn ọ̀rọ̀ yẹn ẹ mọ̀ èmi sì kéré mi ò rántí dáadáa ṣùgbọ́n bí mo ṣe wá ń dàgbà mo wá rí i pé lóòótọ́ làwọn ọ̀rọ̀ yìí tí n bá lo àwọn mi sọ pé òyìnbó ò dáa o for some specific issues mi sọ pé kò dáa ṣùgbọ́n ara yàtọ̀ sára. So nígbà tèmi bẹ̀rẹ̀ sí í mu oògùn òyìnbó bóyá ọjọ́ méjì mo kàn máa fi wà òkè tó bá tún yá mo tún padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀ ṣùgbọ́n tí nǹkan tó bá mú mi lo àgbo tí mo dẹ̀ ń sọ yìí abánlé ni kò ń ṣe àyàbá kò ń ṣe nípasẹ̀ bóyá mistake àbí bóyá mo fẹ́ make owó níbẹ̀ rárá o abánlé ni ẹ̀gbọ́n dádì mi gangan ni wọ́n ti ṣaláìsí ẹ̀sìn iṣẹ́ táwọn fi ṣe ayọ̀ nìyẹn ibi tí mo ti develop interest yẹn nìyẹn mo dẹ̀ tún wá rí ní along the line pé mo jẹ́ nìkan tó ní ìfẹ́ when it comes to humanity mo lé ẹran mo lè fún anybody ní anything almost anything ẹ má dẹ̀ ní anything almost anything now tó bá jẹ́ ti tèmi mo kàn nífẹ̀ẹ́ láti ṣáà ṣàánú kí n ṣáà máa rí i pé ẹ mọ̀ inú àwọn èèyàn ń dùn ó dẹ̀ wà ní ayọ̀ ó wà lálàáfíà àlàáfíà yẹn dẹ̀ ṣe kókó so ibi tí mo ti wá mú passion mi nìyẹn so gẹ́gẹ́ bí mo sọ tẹ́lẹ̀ kò ń ṣe àyàbá or by mistake in fact there was a time in my years gbà tí mo parí youth service mo ti mọ̀ pé mi ìwúlẹ̀ ní bá mi ní ṣiṣẹ́ ní maybe government office and everything I saw opportunities mi ò lọ fún mo ṣàmọ̀ pé mo fẹ́ dá òwò tèmi sílẹ̀ ni mo bẹ̀rẹ̀ òwò gas kó tó di pé cooking gas business kó tó di yẹ̀yẹ́ mo pè lára àwọn tó bẹ̀rẹ̀ nígbà yẹn tó sì wà ní kékeré tí màá máa fi mo máa ń lo mọ́tò dádì mi nígbà yẹn mo máa fi ń ṣe home delivery fáwọn èèyàn mo bẹ̀rẹ̀ nílùú Ìbàdàn nígbà yẹn lẹ́yìn ìgbà yẹn mo tún gbìyànjú àwọn iṣẹ́ oríṣiríṣi mo tún wọnú tech mo tún bẹ̀rẹ̀ tech pé ok bóyá ká tún ṣe lè ká tún fi make owó bẹ́ẹ̀ ni mo rí owó nínú tech lóòótọ́ ṣùgbọ́n mi ò rí mi mọ bí Yorùbá máa ń sọ kíní yẹn that fulfilment nínú àwọn nǹkan tí mò ń ṣe ṣùgbọ́n ìgbà tí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nípa family member kan kò sí oògùn tó ti lò kò sí nǹkan tó ti gbìyànjú wọn ò rí ìyàtọ̀ in fact ó tún wá ń peléke sí mi ìgbà tó sọ fún mi mo wá wò pé mo dẹ̀ ní ìmọ̀ ewé àtegbò yìí tó kọ̀ jókòó sílẹ̀ tí mi ò ṣe nǹkan kan lórí ẹ jẹ́ kí n gbìyànjú ẹ̀ wò so pẹ̀lú àwọn ìmọ̀ tí mo ti mọ̀ mo bẹ̀rẹ̀ sí ń ṣe àwọn research kọ̀ọ̀kan mo ṣàbá wọn prepare àgbo yẹn gbà yẹn mo ṣe fún wọn mi rò pọ̀ lójú fún 2 weeks lọ lára bá yá níbi tí mo ti stem interest mi nìyẹn bí ìrìn àjò mi ṣe bẹ̀rẹ̀ nìyẹn àdẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé láti ìgbà yẹn mo ti kọ́ a lot mo dẹ̀ ṣe ń kọ́ because ní ìrìn àjò ìwòsàn yìí èèyàn kì í mọ̀ tán ìrìn àjò náà gùn gidigidi gan mo dẹ̀ fẹ́ tún dúpẹ́ lọ́wọ́ àwọn baba ńlá baba wa tó ti ṣe iṣẹ́ ìlọsílẹ̀ táwa kàn ń ṣe kí ni tá kàn ń fi ṣe bí àtọ̀rìn like a part to also develop because àwọn bàbá yìí ti gbìyànjú oríṣiríṣi ńgbà yẹn the only problem tó wà ńbẹ̀ ni pé kò wà properly documented. Kò ṣàkọsílẹ̀ fún. Kò sí àkọsílẹ̀ fún wọn mọ̀ ó dẹ̀ dájú òun ló jẹ́ kí àwọn scientists àwọn tí òyìnbó fi máa mú wa pé bọ̀ kò sí àkọsílẹ̀ báwo la ṣe máa mọ̀ pé ẹ lò báyìí lóòótọ́ ó dẹ̀ ṣiṣẹ́ báyìí lóòótọ́ so ìgbà yẹn wọ́n rí pé nǹkan dúdú ni and most of àwọn bàbá tàdé ń sọ ìmí ni wọ́n ti ṣaláìsí so gbogbo ìmọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti mú lọ ṣùgbọ́n èmi jẹ́ ìkan lára àwọn tó ní àǹfààní láti ṣì rí àwọn torí ó ní ìwé ńlá kan tó jẹ́ pé mo sì ní àǹfààní láti rí àwọn ìwé yẹn so tí bá ń go through ẹ̀ ó máa ń fún mi ní ìṣítí láti wá lọ ṣe research more about some certain things so díẹ̀ bẹ́yẹn bí ìrìn àjò mi ṣe bẹ̀rẹ̀ nìyẹn àdẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run fún wa ṣe. Ẹ ṣeun púpọ̀ arákùnrin Olúwadámiláre Ọ̀ṣínbàjò ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o lóòótọ́ wọ́n bá nílé bó ṣe wá bá a nílé
àmì tún wá hàn. Wọ́n ti ṣàkíyèsí pé tí n bá ṣe báyìí ó máa ń rí báyìí, tí n bá ṣe báyìí ó máa ń rí báyìí. Wọ́n ṣe àkíyèsí gidi sí àwọn àmì náà. Wọ́n sì tún wá tẹ̀síwájú láti ka ìwé. Tó bá tún wá ń ka ìwé náà, wọ́n tún ń ṣe ìwádìí. Ẹ ti rí pé kò ń ṣe eré rárá. Iṣẹ́ tí wọ́n fi àsìkò wọn sílẹ̀ láti kọ́ dáadáa ni. Lóòótọ́ wọ́n ti ń rí àpẹẹrẹ tí ń wà láti kékeré pé nǹkan báyìí máa ń wúlò fún mi, nǹkan báyìí máa ń ṣiṣẹ́ fún mi. Ṣùgbọ́n wọn kò jókòó lásán, wọ́n lọ iléèwé, wọ́n sì tún ṣe ìwádìí lórí iṣẹ́ wọn. Ẹ̀kọ́ ńlá leléyìí jẹ́ fún gbogbo wa. Òun ló jẹ́ kí ibi táwọn náà wà lénìí ó wúlò fún wọn tán fi débẹ̀ lénìí. Ẹ kú iṣẹ́ takuntakun, Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ o. Ní Alaga Naturopathic Wellness Center, ẹ ti sọ síwájú wípé bẹ́ẹ̀ ṣe ń já ewé àtegbò, bẹ́ẹ̀ lẹ̀ ń ṣe àwọn àyẹ̀wò lóríṣiríṣi. Ó tiẹ̀ nìkan tẹ́ pè ní full body bioresonance, mi mọ̀ bóyá bẹ́yẹn lẹ ṣe ń pè. Ẹ bá wa ṣàtúpalẹ̀ náà. Mò ń bọ̀ o, ẹ ṣàtúpalẹ̀ yẹn bó ṣe jẹ́ gangan. Ìbéèrè tí mo wá fẹ́ béèrè gangan kí n tó yà bá yẹn ni pé ẹ máa ń ṣe àyẹ̀wò, ẹ máa ń já ewé àtegbò náà. Tẹ́ bá ti ṣàyẹ̀wò lẹ máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí onítàn tó ń irú àìlera tó wà lára wọn. Lẹ́yìn yẹn lẹ ṣẹ̀ṣẹ̀ máa mú ewé àtegbò láti fi ṣe ìwòsàn fún wọn tọ́lọ́run sì ń gbà fún yín. Báwo wá lẹ ṣe ń ṣe tó jẹ́ pé ìlànà méjèèjì ń kún ara wọn, wọ́n sì ń fún yín ní èsì tẹ́ ẹ fẹ́ gangan àbí ọ̀nà àbáyọ sí àwọn àìsàn náà? Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, ewé àtegbò la fi bẹ̀rẹ̀. Ayé ìgbà yẹn èèyàn lè wá kọ́ ní ẹ̀yìn máa ń ro mí ní ó máa ti tó bí oṣù 2 àbí oṣù 3, mo máa ti gbìyànjú báyìí kò máa lọ. Ayé ìgbà yẹn máa ní jẹ̀dí ló ń ṣe ẹ́, wá lọ lo àgbo jẹ̀dí ṣòye yín. So ẹni ẹ wá lè lo àgbo yẹn, ó lè ṣiṣẹ́, ó dẹ̀ lè má ṣiṣẹ́, kó tún máa complain orí ló ń fọ́ mi, ó dẹ̀ ti ń fọ́ mi tipẹ́tipẹ́, mo ti lo paracetamol, tí mo oríṣiríṣi kò lọ. Ìwọ máa wọ̀rì jẹ́ fún ẹ ní nǹkan. So ayé ìgbà yẹn kò kí ń sí proper diagnose fún àwọn àìsàn. Ṣé wàá rí ayé ìsìn tó gbà mo fi ní pé mo bẹ̀rẹ̀ ìrìn àjò mi pẹ̀lú we call ourselves phytotherapists. That is, a máa ń fi ewé àtegbò fi ṣe ìwòsàn. Ṣùgbọ́n láti wá rí ògidì èsì, that is very good results nípasẹ̀ nǹkan tá à ń ṣe, a wá rí pé scientifically a lè fi ìmọ̀ wa lásán lórí pé complain ẹni báyìí wá, ó ní ojú òun ṣe bákan, ojú òun pòyì, ìfúnpá òun ga, àwọn máa wọ̀rí gba ilé, nígbà tí ṣe lè fẹ́ ìfúnpá ẹ̀ máa lọlẹ̀. A lè ṣe lórí yẹn lásán. A wá rí pé we need to do more findings. Ó yá, kí làwọn test, kí làwọn àyẹ̀wò tẹ́ni náà ti ṣe, kí làwọn ètò ti ní lọ́wọ́, kí làwọn scan tó ti ṣe, ó yá send àwọn èsì yìí. Most people dẹ̀ rí tó bá lọ ṣe àwọn kinní yẹn, wọn kì í ṣàlàyé èsì àwọn àyẹ̀wò yẹn fún wọn. So nípasẹ̀ ìmọ̀ táwa ti kọ́, because láwọn ti medical tó jẹ́ àwọn medical doctors, wọ́n ṣe anatomy, wọ́n ṣe physiology ara àwọn courses tó ṣe, gbogbo ẹ̀ náà làwa náà ṣe o. Bẹ́ẹ̀ ni, because kò sí bá ṣe fẹ́ máa ṣe ìwòsàn fún ẹ̀dá, fún àwọn ènìyàn, tá a gbọ́dọ̀ máa mọ structure and function gbogbo àwọn ẹ̀yà ara wa, látòrí àwọn cells wa, tissues wa ni o, organs wa, a gbọ́dọ̀ mọ bó ní kálukú ṣe jẹ mọ́ra wọn. Ibẹ̀ láti fi wá rí pé ó kọjá pé ká kọ̀ máa lo ewé àtegbò lásán. Ó ti wá di pé nípasẹ̀ bá ti ṣe mọ báwọn ẹ̀yà ara ṣe connect, bó ṣe jọ mọ́ra wọn, definitely a máa rí more results nínú èsì yìí tá a bá gbìyànjú láti tún ṣe proper diagnose. Ibẹ̀ ló ti wá bẹ̀rẹ̀. So a máa kọ́kọ́ túpalẹ̀ èsì tó bá mú wá láti lab, a máa make sure pé a máa ń béèrè yẹn. A máa kọ́kọ́ béèrè kí lẹ ti ṣe, àyẹ̀wò lẹ ti ṣe, mo ti ṣe o, wọ́n ní cholesterol mi ló high o, wọ́n ní pé kidney function mi ò ṣe dáadáa o, wọ́n ní ẹ̀dọ̀ mi ò ṣe dáadáa. Àtúwá kí n dúró lórí ìyẹn nìkan. Téyẹ̀ mi ọba fẹ́ mọ wúlẹ̀wúlẹ̀ lóòótọ́ nǹkan tó ń fa àìsàn. For example,
kí làwọn nǹkan tó máa ń jẹ́ kí liver kó wà congested or kéèyàn ní liver issue? Ayé ìgbà yẹn wá ní ẹni tó bá mọtí nìkan ni àbáwọn tó bá mu sìgá. Ayé ìsìn chronic stress kéèyàn máa lo ara ẹ̀ lálòjù, kò dẹ̀ tún ṣèyẹn lásán. Ara lálòjù gan is just one of the stressors, which is physical stress. Stress oríṣiríṣi, ṣùgbọ́n tá a bá ń ṣàlàyé ẹ̀ fáwọn, mo lè máa bá client kan sọ̀rọ̀ láti kàn máa ṣàlàyé pé nǹkan tó ń ṣe yín yìí o, ibi tó ti wá lélẹ̀, mo lè lo wákàtí 2 láti máa ṣàlàyé fún wọn pé báyìí ni. So nǹkan tó jẹ́ káwa tún wá yàtọ̀ sí the conventional, in fact, ara nǹkan táwọn clients wa fi máa ń complain yẹn pé pátápátá 10 minutes ọtí rí àwọn ti lọ ní ọ̀fẹ́ bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀, ẹlòmíì sọ̀rọ̀, ṣùgbọ́n wa máa fara balẹ̀ gbọ́ nǹkan tẹ́ fẹ́ sọ, báwo ni ìrìn àjò yín ṣe rí. So a kì í fi lab result nìkan, lab result ṣe kókó, ṣùgbọ́n a kì í fi yẹn nìkan wo bá ti ṣe fẹ́ treat èèyàn. A fẹ́ mọ ìrìn àjò, báwo ló ṣe ṣẹ̀ wá, because àwọn àìsàn kan wà ó ti wá láti family issue ni. Ìtàwọn olóyìnbó ń pè ní history pó wà genetic, àwọn kan wà bẹ́ẹ̀ yẹn. Ẹlòmíì dẹ̀rẹ̀ ìgbé ayé tó ti gbé, òun gan mọ̀ pé láyé ìgbà yẹn ó kù díẹ̀ káàtó. Àwọn lo body tó bá ti wá ń di pé ara ti wá ń respond sáwọn oríṣiríṣi nǹkan, a máa ní kò yé mi, actually ó yé yín, kàn rántí ni. So àwa máa ń mú ìwé ìrántí yẹn kàn, ṣé kí ni àwọn nǹkan tẹ́ ti ṣe, àwọn oúnjẹ wo lẹ ti jẹ, àwọn ìgbé ayé wo lẹ ti gbé láyé ìgbà yẹn, kí làwọn oògùn tẹ́ ti lò gan tó jẹ́ pé ó lè máa fa àwọn ìdíwọ́ àtàwọn nǹkan tẹ́ ń face lọ́wọ́lọ́wọ́ báyìí. So nípasẹ̀ àwọn nǹkan tó bá sọ yẹn, tá bá wá pọ̀ mọ́ report wa, tá bá wá rí pòkè ẹlòmíì gan ò tiẹ̀ mọ bó ṣe fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ ìrìn àjò ẹ̀, bàbá ní òkè, ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀, àwa ní báwa ṣe máa ń ṣe àyẹ̀wò tiwa, òun dẹ̀ ní ti bioresonance yẹn, ṣe I understand now. So mi mọ̀ bóyá kí n ṣàlàyé ìyẹn nínú ọ̀rọ̀ yìí báyìí àbí. Ẹ ṣàlàyé, àmọ́ ti bèrè síwájú, mo ní ẹ ṣàlàyé fún, ẹ bá wa ṣàtúpalẹ̀ káwọn èèyàn kó lè yé wọn yéké. Ẹ ṣeun gan. So ibẹ̀ ni àyẹ̀wò tiwa ń wà. Now gẹ́gẹ́ bí mo ṣe sọ, ìtọ́ mú wá láti lab, bóyá MRI ni o, bóyá CT ni o, liver function o, gbogbo ẹ̀ tó bá ti ECG o, tó bá ti send ẹ̀, a máa wò. Ìlànà táwa fi wá ń ṣe àyẹ̀wò àkọ́kọ́ ní ti ìbéèrè. Gẹ́gẹ́ bá ṣe jọ ń sọ̀rọ̀ báyìí, mo máa béèrè àwọn ìbéèrè kankan tí mo mọ̀ pé ó likely kó jẹ́ nǹkan tó ń ṣe ẹni yẹn, tó jẹ́ wúlẹ̀wúlẹ̀. Ẹ má gbàgbé o, ìlànà tí wá sọ pé láti lè rí ìwòsàn gangan, a gbọ́dọ̀ mọ wúlẹ̀wúlẹ̀ ibi tí ìṣòro náà ti wá, ibi tí machine táwa ń lò, which is called the bioresonance body scan. So bóun ṣe ń ṣiṣẹ́, àwọn èèyàn máa ń bi mí pé báwo ló ṣe possible pé kí machine kan kó dẹ̀ wo gbogbo ara láti orí dé ẹsẹ̀. Mo wá sọ fún wọn pé possible. It is through frequency. Virtually almost everything tá à ń ṣe, kódà tí n bá sọ fún yín sìn pé bí mo ṣe ń sọ̀rọ̀ tẹ́ ń gbọ́ mi ń sìn, ṣe mọ̀ pé kò rí bẹ́ẹ̀ some 50 years ago. In fact, some 20 years ago gan àti dé level yìí, 10 years ago gan àti dé ibi tá àti lè máa bára wa sọ̀rọ̀ báyìí. Kó jẹ́ pé mo lè máa bá yín sọ̀rọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, kẹ́yìn wà ní China, kẹ́ẹ̀dẹ̀ máa gbọ́ mi. So it is based on frequency. Virtually everything we do in life is about frequency. Everything ló ń radiate frequency. Òun ló jẹ́ ká lè máa ṣe, tó jẹ́ kí technology ká lè máa rí àwọn nǹkan kan ṣe tá à ń ṣe ní ọjọ́ òní. Frequency náà dẹ̀rẹ̀, òun ló ń ṣiṣẹ́ nínú àgọ́ ara wa. So frequency yẹn la fi máa ń wo, okay, kí ni normal standard, nǹkan tó yẹ kó wà in our cells, in our organs, in our tissues, in our system. Then kí làwọn nǹkan tó gbé jáde lẹ́yìn ìgbà tá a ṣe scan wa tán using that frequency. Now protocol yìí kò ń ṣe protocol tó jẹ́ pé ẹ máa wọnú machine, ẹ máa wọnú ibì kan, a máa tì yín sínú ibì kan, àbí bóyá a máa gbẹ̀jẹ̀,
àbí ẹ máa ní láti gba urine ìtọ̀ àbí nǹkan kan rárá o. Ibi tẹ́ bá wà yẹn, tẹ́ bá jókòó sí yẹn náà ni a ti máa ṣe àyẹ̀wò yẹn, tá dẹ̀ máa run frequency yẹn, á dẹ̀ lọ detect ibi táwọn àwọn we call them hidden imbalances. Torí àwọn kankan wà, tẹ́ bá kọ̀ jáde lọ ṣe normal scan, ó lè má jáde o. A kò sọ pé gbogbo ẹ̀ wà òkè. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà làwọn èèyàn ti wá tán ní mo ti lọ ṣe lé, mo ti ṣe gbá, wọ́n ní gbogbo ẹ̀ wà òkè. Ṣùgbọ́n àwọn mọ̀ pé lágọ̀ọ́ ara nínú ara wọn nǹkan kan ṣì ń ṣẹlẹ̀. Irú àwọn ẹni bẹ́ẹ̀ a máa ṣe àyẹ̀wò tiwa fún wa. Tá bá dẹ̀ fi yàn wọ́n pé òun rèé o, ṣe rí nǹkan tí wọ́n ti ń wá tán rí, ibi tó ti ṣẹ̀ wá lélẹ̀ o. Ìgbà míì dẹ̀ rí, tá bá tún gbé jáde tán, a tún lè nóyà for further investigation. Ó yá ẹ̀yin náà ẹ tún mú lọ sí another lab, ẹ tún wá lọ ṣe more intensive scan, ibẹ̀ lọ́sẹ̀ sì máa wá rí. So ìgbà míì wọn kì í out of wrong diagnose, àwọn èèyàn ti ń lo àwọn oògùn tí ò yẹ kó lò, nípasẹ̀ bẹ́ẹ̀ ó tún wá ń fa problem sí rather than kó fún wọn ní solution. So wọn ló fi máa ń jẹ́ pé káwa tó fún ẹnì kankan ní ewé àtegbò, torí that is my own primary base, a kò kí ń dédé fún àwọn èèyàn lógún, a gbúdọ̀ ti ṣàyẹ̀wò wa dáadáa. Àfi tó bá yẹ pé bóyá maybe a returning client tó ti ń gba ìtọ́jú tẹ́lẹ̀ ọkọ̀ tó wá fẹ́ so a kò kí ń dédé kọ̀ọ̀kan. Èmi dẹ̀rẹ̀ mi ò kí ń ṣe nǹkan tá à ń pè ní mass production pé mo ti ṣe sílẹ̀ ẹ̀kọ́ wá rà àgbó kíní ó lélẹ̀ ẹgbà ìrọ̀ o. Bóníkálùkù ṣe ń rí ìwòsàn ó yàtọ̀ síra wọn. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ẹlòmíì lè ní issue hypertension kó jẹ́ pé látara kidney ló ti wá. Ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè ti jẹ́ látara àwọn oògùn kan tó ti lò tẹ́lẹ̀. Ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ látara blood clots tí ẹ̀jẹ̀ ti dì síbì kan, ẹ̀jẹ̀ ò circulate dáadáa ni. Ẹlòmíì dẹ̀rẹ̀ látara stress ni. Ẹlòmíì dẹ̀rẹ̀ látara pé àwọn nutrients kan tó yẹ kó wà lágọ̀ọ́ ara, tó yẹ kó máa support normal blood circulation, nǹkan tó lack nìyẹn. Ṣé rí pé ó gbẹ ti pín sí ọ̀nà oríṣiríṣi. So nǹkan tẹ́ni yẹn bá ń lack ní wákàtí ní time yẹn, tá rí pé ibi tí kìíní ti àti ibẹ̀ láti máa wá mú. So kì í ṣe general tí pé ẹni lóun ní ìfúnpá gíga hypertension, ìwọ má wọrí gbà, irọ́ o, kì í ṣe bẹ́ẹ̀ yẹn. Bí ìrìn àjò àti bí ọ̀nà yẹn ṣe lọ nìyẹn. Ẹ ṣeun gan-an arákùnrin Olúwadámiláre. Ìyẹn ni pé ẹ kì í ṣe láàbọ̀, ẹ máa ń ṣe pé ni. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ràn yín lọ́wọ́. Iṣẹ́ tí yóò kì í ṣe láàbọ̀, torí ẹ̀ tí ẹ̀kọ́ láàbọ̀ kan, ẹ̀kọ́ iṣẹ́ náà pé ni pẹ̀lú gbogbo àwọn ìlànà tẹ́lẹ̀ ń tọ̀ yìí, ẹ kú iṣẹ́ takuntakun. Ẹ ṣeun. Nínú ìwádìí táwa ṣe, a rí pé àwọn oníbàárà míì wọ́n ti náwó gọbọi, wọ́n ti ṣoríṣiríṣi, síbẹ̀ wọn kò ní rí ọ̀nà àbáyọ sí ohun tó ń ṣe wọ́n. Kí ni èrò yín nígbà tí oògùn ìgbàlódé tí kò bá ṣiṣẹ́ fún àwọn ìwòsàn tó wáyé pé wọ́n padà dọ́dọ̀ yín pé a ti ná millions, a ti ná iye báyìí o? Kí ló máa wá sí yín lọ́kàn tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀? Ẹ ṣeun gan-an lótùú. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá ń kàn sí mi, tó bá ń kàn sí wa nílé iṣẹ́ wa, bí ìrìn àjò wọn ṣe máa ń rí most of the time nìyẹn. Wọ́n á ti ná gbàrà, wọ́n á ti ná gbòòrò. Wọ́n wá ní ó ti sú mi, ó ti dé ìkóríta, ó ti sú mi báyìí, mi ò mọ bí mo yẹ fẹ́ ṣe, lọ́sẹ̀ máa wá sí ọ̀dọ̀ wa, kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ó dẹ̀ máa ń dùn mí, ó máa ń ká mi lára. Ìgbà míì mo lè máa bá client mi sọ̀rọ̀, tó bá tẹnu bọ̀rọ̀ tán, ẹkún á dẹ̀ máa jábọ́. Wọ́n á máa rò pé ibo làwọn ti fẹ́ bẹ̀rẹ̀. Nítorí ẹ̀, lẹ́yìn gbogbo atótónu tá bá jọ ṣe, mo máa ń fi sọ fún ìkìlọ̀ mi kí n sọ pé eléyìí ti ṣẹlẹ̀, ó ti ṣẹlẹ̀, kò sí nǹkan tá fẹ́ ṣe sí. Ṣùgbọ́n tẹ́ bá rẹ́nikẹ́ni tó bá wá bá yín tó ní àwọn máa ń fìlì bákan, ẹ tètè sọ fún kó mú láti ibi kékeré kó tó di pé ó di nǹkan ńlá. Kí ni nǹkan tí mo mean by that? Our core values is to prevent future chronic disease. That is preventive medicine. Kó tó di pé ó di nǹkan ńlá, orí ló ṣì ń fọ́ yín, okay, ó ṣì ń dà. Inú ló ṣì ń run yín, ẹ ti lọ ṣe wọ́n ní ulcer ni, wọ́n ní H. pylori ni. Ẹ̀dẹ̀ tí wàá mọ̀, ọ̀pọ̀lọpọ̀ ló ń gbé ulcer kiri láyè sí.
eléyìí ní ọ̀sà ni ìyẹn ní ọ̀sà ni kìíní kan àwọn symptoms kan wà ó kàn máa ń dàbí ọ̀sà tí ó dẹ̀ ní jẹ́ ọ̀sà. So tẹ bá kàn lọ ń lo treatment ọ̀sà ẹlòmíà ní àwọn ti lògùn òun ti ṣe gbá in fact wọ́n ti ṣe surgery wọ́n ti ṣe gbá kìíní kan kò sí yàtọ̀ wọ́n ti náwó nǹkan tó tún máa wá pa mí lẹ́rìn gbà mí nígbà tó bá ti lọ ná millions tẹ wá sí ọ̀dọ̀ mi tẹ sọ̀rọ̀ sílẹ̀. Of course I'm a person of sympathy ṣùgbọ́n náà ẹlòmíà wá ní tí bá ní òkè iye báyìí ni àyẹ̀wò ni ṣùgbọ́n mo ti ṣàlàyé fún yín pé mo ti ná iye báyìí wọ́n ní kò ń ṣẹ̀bi mi ẹ má bínú pé ti ná irú òye báyìí ṣùgbọ́n bí ìlànà tí wàá ṣe lọ nìyẹn. So àwọn èèyàn gan tún expect pé tí àṣìbí ewé àtegbò lásán ni ó yẹ kó cheap gidi gan. Ewé àtegbò mi kò wọ́n ṣùgbọ́n nítorí pé àwọn èèyàn ti ná owó bàǹtà lọ fún àwọn pé ẹ ṣàánú fún wa gidi gan ìwọ̀nba tí n bá lè ṣe ni mo lè ṣe. So ó máa ń dùn mí gan mo dẹ̀ máa ń ní in fact lórí page mi mo máa ń sọ mo ní ẹ wo kó tó di pé àrùn yìí tó di nǹkan ńlá ẹ tètè because in our own category of healthcare we are part of the primary health. Kó tó di pé ẹ ló tètè tó sọ pé ẹ fẹ́ lọ sí hospital ẹ ti try primary health bóyá kò wá ṣiṣẹ́ kò ń ṣe pé ẹ máa kọ́kọ́ sáré lọ hospital tó nǹkan tó bá ti sọ ẹ sáré lọ ṣe surgery àyè náà ti sáré lọ ṣe surgery rárá. Àwọn conditions kan wà tó bá ti dọ́wọ́ lé tó ti ṣe surgery tó ti ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe tó bá padà wá láti wá sọ pé mo ti ṣe gbá mo ti ṣe kòdò àwọn conditions kan wà management lásán ni èmi máa ń sọ fún wọn ẹ ti ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe tán wọ́n dẹ̀ ti damage àwọn kankan sí kò sí nǹkan táwa fẹ́ ṣe sí mọ́ kò lè sí ìwòsàn 100% rárá a kò máa bá yín manage kọ́lọ́n dẹ̀ túbọ̀ lọ́ra ẹ̀mí yín ni. Olúwa o. Yes, so that is why ní gbogbo ìgbà mo máa ń sọ preventive health is the best. Kó tó di pé ó di nǹkan ńlá ẹ tètè sọ̀rọ̀ sókè. Torí mo máa kọ sórí page máa sọ̀rọ̀ sókè ní gbogbo ìgbà mo máa kọ sọ̀rọ̀ sókè. Tẹ bá tètè sọ̀rọ̀ a sì lè rí nǹkan ṣe sí ṣùgbọ́n tẹ bá ti lọ ní ibì kan ní kinní kan ẹ ti náwó ńlá ẹ ti ṣe kinní kan most of the time ó máa ń padà wá pẹ̀lú serious side effect ni káwa bá dẹ̀ máa ẹlòmíì òkìtì kó wá kí ní sùúrù àwọn ẹlòmíì ò ní sùúrù tẹ bá sọ fún wọn pé ẹ wo treatment yìí lórí level tó ti dé yìí ó lè lo oṣù 6 ó lè lo ọdún kan ó lè lo oṣù 3 torí pé lílànà ìtọ́jú tiwa we call it it's not symptomatic kì í ṣe in terms of bẹ́ẹ̀ ṣe sọ pé irọ́ it's a general whole body treatment gbogbo ara la máa ń yẹ̀wò láti fi ṣe ìtọ́jú ẹlòmíì ní okay òun ti gbọ́ ẹlòmíì lè bẹ̀rẹ̀ treatment ó ní òun ti feel okay bákan kó lọ tí ò ní parí treatment ẹ̀ tó bá máa wá dé padà tí kinní ẹ̀ bá wá strong irú àwọn for example bí irú àwọn tó ní cancer báyìí gbogbo alámọ̀ pé cancer ò ṣe àìsàn téèyàn fi ń ṣeré rárá ó dẹ̀ máa ń dẹ́rù bá àwọn èèyàn gidi gan. So the first place people go of course hospital wọn á lọ ṣe scan wọn á ṣe everything so nítorí ẹ̀rù tó ń bá àwọn èèyàn nígbà míì ọba ti débẹ̀ yẹn náà máa sáré kí wọ́n láyà pé tẹ́ ẹ̀ bá tètè ṣe kínní ẹ̀kọ́ oṣù kan péré lẹ́ni o kò sẹ́ni tó máa gbọ́ yẹn tí ara ẹ̀ ò ní bù máa ṣan wọ́n á sáré lọ gé for example tó bá yẹ kó obìnrin tó ní breast cancer ni wọ́n á sáré lọ gé ọyàn yẹn meanwhile ó lè má tí ì require pé wọ́n gé ọyàn ṣùgbọ́n torí pé ìlànà tí wọ́n ní pé nǹkan kékeré ẹ jẹ́ ká gé dànù báwo ṣe kọ́ àwọn ni ṣùgbọ́n àwa máa ń wo wúlẹ̀wúlẹ̀ because tẹ̀jẹ́ kí wọ́n á sọ kankan fún yín most of the time tó bá tún wá gé kínní náà ó sì tún máa ń padà wá. jẹjẹrẹ ni wọ́n ń sọ yẹn o àrùn jẹjẹrẹ ni wọ́n ń pè ní cancer. bẹ́ẹ̀ ni so most of the time ó tún máa ń grow padà in fact tó bá tún máa wá padà in fact pẹ̀lú agbára pẹ̀lú full force ni. aṣígun wa ìgbà yẹn lè máa wá rántí pé ó yẹ kí n wá lọ ṣe ewé àtegbò kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tẹ́ ti rí pé nǹkan kékeré ni àti ìgbà yẹn ló yẹ kẹ́ ẹ ti wá
ṣe understand bẹ́ẹ̀ yẹn. So ó yé mi yéké. bẹ́ẹ̀ ni, so ẹlòmíì ò kí wọn mọ ìlànà tó yẹ kó tọ̀, ṣùgbọ́n a dúpẹ́ pé ní ìlànà tiwa a ti ń sensitize àwọn èèyàn, a ti ń jẹ́ kó máa yá wọn pé báyìí ló yẹ kẹ́ ẹ ṣe o kẹ́ tó lọ bá. Àwa tún wá ní àǹfààní, a dúpẹ́ lọ́dọ̀ Ministry of Health, especially lẹ́kọ̀ọ́ wa ń bí báyìí, wọ́n ń gbìyànjú gidi gan because I'm a licensed and certified naturopathic doctor, so wọ́n fún wa ní àǹfààní láti sọ pé okay o, tẹ́nì kọ́kọ́ bá wá bá yín tẹ́ẹ̀dẹ̀ rí pé nǹkan tó ń ṣe ni ó ti kọjá nǹkan tó lè lo ewé àtegbò sí lọ́wọ́ yìí, ẹ rí fún àwọn wá hospital. So we have our documentation, a ní referral form, a ní authority yẹn láti refer yín láti ọ̀dọ̀ wa lọ sí hospital. Ẹ jẹ́ kí n tún ṣe example mi. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ní issue fibroids, oyún ìju ní ayé ìsìn. Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, preventive ni. Ó máa ń mú àwọn sign oríṣiríṣi wá, painful menstruation, irregular menstruation fún àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin, or maybe lower abdominal pain, kí ìsàlẹ̀ inú kó ṣáà máa kan wọ́n gidigidi gan, kó má lè sùn. Ẹlòmíì dẹ̀rẹ̀, ó máa rò pé òun lóyún ni, ṣùgbọ́n oyún ìju ló wà ń bẹ̀. Màá rẹ́ lómi tí kùn ẹ̀ tóbi, kò ń ṣoyún ló wà ń bẹ̀, ìju ni. That shows that ìkíní yẹn ó máa ń grow gidi gan to a certain level. Now, tó bá wá bá wa ń gbà mí, tó mú result wọn wá, tá ti wo size ìju yẹn. Size ti kọjá nǹkan tẹ́ lè lo ewé àtegbò sí báyìí o, torí ó máa pẹ́ gidi gan kó tó shrink. Ṣé ewé àgbègbò lè ṣe? Ó lè ṣe lóòótọ́, ṣùgbọ́n ṣé ẹ lè ní sùúrù ẹ̀? So a máa advise, ó yá, ẹ lọ sí hospital, ẹ lọ yọ. Tẹ́ bá ti wá yọ tán, ẹ padà wá. Kí ló dé tẹ́ fẹ́ padà wá? So that kò ní padà tún regrow or reoccur again, because nǹkan tó máa ń sábà ṣẹlẹ̀ nìyẹn o. Ẹ lọ ṣe surgery omi pé kò ní grow padà. 95% of people tó máa ń sọ fún pé àwọn ti ṣe surgery, ìmí àlóhùn ti ṣe bí ẹ̀mẹ́ta, ìmí àlóhùn ti yọ bí ẹ̀mẹ́rin, because wọn lọ nípasẹ̀ bó ṣe yẹ kó ṣe ni. Normally tẹ́ bá ti yọ oyún ìju bẹ́yẹn, ẹ yẹ kẹ́ kó padà wá láti wá ṣe ti ìbílẹ̀, so that kò ní rí ọkọ. Eléyìí kò jẹ́ bíntín nínú àwọn tójú rí. Bẹ́ẹ̀ ni. Àìsàn ní bomi kó ṣe bẹ́ẹ̀ fún ẹ, bọ̀ pariwo síta, sọ̀rọ̀ sókè bí arákùnrin Damilare ti sọ, kí n tú ẹ sílẹ̀. Ìyẹn ni wípé tí nǹkan bá ń ṣèyàn láàgọ́ ara, téèyàn ń bò mọ́ra, Ọlọ́run má jẹ́ kéèyàn máa kú díẹ̀díẹ̀. Ṣùgbọ́n tí nǹkan bá ń ṣèyàn, tíyàn sọ̀rọ̀ síta tó tètè gbé ìgbésẹ̀, aláàánú lọ́lọ́run yóò rí ìtúsílẹ̀, yóò rí ìwòsàn. Ohun tí bàbá wa ń sọ nìyẹn, pé tó bá bẹ̀rẹ̀ ní kékeré, kéèyàn tètè sọ̀rọ̀ sókè, kó tètè sọ̀rọ̀ síta, kó bẹ̀rẹ̀ sí ní wá ìwòsàn, kó tó di pé á wá gbilẹ̀, á kọ́ fúláàtì, á kọ́ mansion, á kọ́ gbogbo ẹ̀ sí àgọ́ ara. Àìsàn ò ní fi ilé wa ṣe bùgbé, kò ní fi ara wa ṣe bùgbé. Omi ara wa, ẹ̀jẹ̀ ara wa, iṣan ara wa, láṣẹ Ọlọ́run la máa ní ìwòsàn nínú ẹ̀, lágbára lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n tó bá dé náà, ẹ jẹ́ á tètè sọ̀rọ̀ sókè, ká tètè gbé ìgbésẹ̀. Ǹjẹ́ mo jẹ́ iṣẹ́ yẹn bẹ́ẹ̀ yẹn? Ẹ jẹ́ gidi gan lóòtú, ẹ ṣe gidi. Ẹ kú iṣẹ́ sà, ẹ kú iṣẹ́. Àlejò wa, ìwọ̀nba ìṣẹ́jú tí wọ́n lò, wọ́n ti yànnàná ẹ̀ fún wa bó ṣe ń ṣe iṣẹ́ wọn ní ìpele. Mo dẹ̀ ní ìgbàgbọ́ pé ẹ ti kọ́ ẹ̀kọ́ púpọ̀ nínú gbogbo ohun tó ń sọ. Èmi o, bí ẹ ń ṣe mí bí ẹni pé tó bá di ọ̀la kí n tẹkọ̀ létí, kí n dé iléeṣẹ́ wọn, torí ìwòsàn ìgbàlódé yìí a lè fọwọ́ rọ́ sẹ́yìn rárá. Tó àwọn oníbàárà yín kan wà tó jẹ́ pé wọn ì tí ì ní ìgbàgbọ́ nínú pé ìwòsàn wà látara ewé àti egbò. Wọ́n sì yé mọ̀, àwọn kan wà tó jẹ́ pé wọ́n nígbàgbọ́ pé ohun àbáláyé, it is barbaric, it is kinní kan, ìyẹn máa ohun òyìnbó tó máa ń rọ́lura wọn yẹn. Báwo lẹ ṣe máa wá ṣe tó jẹ́ pé wọ́n máa ní ìgbàgbọ́ nínú iṣẹ́ tí ẹ̀ ń ṣe gẹ́gẹ́ bí naturopathic doctor tẹ̀jẹ́sà, tẹ̀ ń fi ewé àti egbò ṣọmọ aráyé lórí? Ẹ ṣeun olóòtú. Òótọ́ lẹ sọ, ṣe rí ayé òde òní, kò tẹ̀ ń sọ̀rọ̀ ayé òde òní nìkan. Ó ti pẹ́ tí westernization ti gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́wọ́ wa. Tó sọ pé nǹkan ti wá o, dúdú ni a lè lò, funfun la gbọ́dọ̀ máa lò.
wọ́n dẹ̀ lo àwọn èèyàn tó mọ̀ pé àwọn èèyàn jàǹkànjàǹkàn nígbà yẹn o tó mọ̀ pé wọn ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn àkó gbogbo nǹkan wa àwọn nǹkan ní wa àwọn nǹkan tá a mọ̀ pé àwọn bàbá ńlá bàbá wa ti ń lò tó dẹ̀ ń ṣiṣẹ́ fún wọn wọ́n ní ká fọwọ́rọ́ sẹ́yìn ìmọ̀ yẹn làwọn èèyàn ti fi sórí ṣùgbọ́n láyé òde òní ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti wá ń rí i pé ó fẹ́ dàbí pé gbogbo ìta ń lò tá ti ń lò tá ń lọ sọ́sítù tá ń lò oògùn tá ń lélẹ̀ ó dàbí pé àwọn kìíní yóò ṣiṣẹ́ o ó kàn máa fúnyàn ní little relief ní táìmì yẹn ni kẹ́ tó fọ́ ẹ̀ tuntun feel bákan náà ọ̀ kẹ́ lọ sí lab ẹ lọ ṣe scan àbẹ lọ ṣe test wọ́n ní gbogbo nǹkan wà òkè ṣùgbọ́n ẹ̀yin mọ̀ láti ní pé ó sì kú díẹ̀ káàtó so inú mi dùn lọ́pọ̀lọpọ̀ pé ayé òde òní àwọn èèyàn ti wá ń rí oríṣiríṣi ó ti ń rí yàtọ̀ ó ti ń rí pé ó dà pé nǹkan wa tá a ti fi sílẹ̀ sẹ́yìn ó dà pé òun la ṣe máa padà sí báyìí o because àwọn èèyàn ti oríṣiríṣi mọ̀ oríṣiríṣi research ló ti ń lọ táwọn èèyàn dẹ̀ ń rí lórí internet ṣe understand na òun ló jẹ́ ká máa ní káwọn ti tòde òní kọ́ máa fẹ́ máa fọwọ́ tó rán rí pé àwọn èèyàn ti ń ṣíjú padà sí àwọn nǹkan àṣà àti ìṣe wa that is our not even just arms alone even our culture tẹ́ bá rí láyé ìsinsìn àdìrẹ ní gbogbo èèyàn dẹ̀ ń wọ̀ ayé gbà suit and tie everybody máa ṣe máa wọ jeans and gbogbo ẹ̀ ṣùgbọ́n láyé ìsìn ẹ bá rí ẹ bá lọ bíbá àdìrẹ ni ẹ bá lọ bọ̀ yẹn àdìrẹ ni èmi. a ti ń sọ jí. Exactly a ti ń sọ jí mo rántí gbà ẹ̀gbà tí mo ṣì wà ní school tó ń kọ́ wa bọ́ ṣe ń ṣàdìrẹ mi gan-an gbé àdìrẹ kí ni kan náà ṣùgbọ́n tẹ bá mọ iye tó ń tà àdìrẹ àwọn tó mọ̀ pa ẹ̀ dáadáa tó ń tà àwọn àdìrẹ ẹ̀sìn ẹ̀yin ká mọ̀ pé kò ń ṣe kékeré o very beautiful designs and all that so a ti ń sọ jí ó dẹ̀ ti ń yé wa bọ̀ in fact mo bá client mi kan pàdé ní I think it was 2 days ago ẹni ẹ máa mọ̀ pé eléyìí Americana ni òun lọ ti born and bred ó kàn wá yà mí lẹ́nu pé nígbà tí ìyá yìí wálé tó sọ àwọn kan tó ń experience tó wá ń bá mi sọ̀rọ̀ wọ́n á wọ̀ pé mo expect kí ìyá ẹ̀ máa sọ̀rọ̀ pa hospital kìnìkan àwọn kan wà ọ̀dà àwọn kan fẹ́ wá ṣe test ni àwọn kan fẹ́ wá ṣe bioresonance scan ni nígbà tó bẹ̀rẹ̀ sí sọ ọ̀rọ̀ ewé àtẹ̀gbò èmi gan wá ń lẹ́nu lẹ́gbẹ̀ẹ́ client mi ni mo pé ṣé pé ẹ mọ̀ pa àbọ̀ òyìnbó tẹ̀ ń sọ lẹ́nu yìí wá kọjá ẹni tó yẹ kó máa sọ̀rọ̀ ní kíni pé nǹkan táwọn fi bẹ̀rẹ̀ ìgbé ayé wọn nìyẹn pé ó kàn jẹ́ pé nǹkan tó wà later exposed to nílùú òkè ọ̀hún náà wà force but wà tó ní pé situation kan worse ó kàn bàjẹ́ sí lójoojúmọ́ wọ́n sì wá ṣe kiri lọ padà wálé so eléyìí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọ́fẹsẹ̀ lẹ́tọ̀ọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti mọ̀ èmi náà dẹ̀rẹ̀ let me just say our naturopath náà dẹ̀rẹ̀ à ń ṣiṣẹ́ takuntakun láti make sure pé à ń create awareness regularly for people pé kó ṣe pé nǹkan ti wá kó ṣe pé kò dáa o ẹ̀yin ní kọ́ kẹ́ ẹ mọ ibi tẹ́ ẹ fẹ́ yanjú sí ọ̀dọ̀ ẹni tẹ́ ẹ máa lọ kó jẹ́ pé ẹni tó kọ́ṣẹ́ mọṣẹ́ kò ṣe pé tó kàn mú ilé tó mú ilé mú rárá o ẹni tó ti ṣiṣẹ́ ó ti kọ́ṣẹ́ tó ti mọṣẹ́ dáadáa la máa recommend pé ok bẹ́ẹ̀ ṣe máa ṣe lélẹ̀ ọlọ́run dẹ̀ ń gbà fún wa. ẹ kú iṣẹ́ náà ìyẹn ló máa sún mi sí ìbéèrè tí mo fẹ́ béèrè ńsìn ẹni ẹ ń ṣe àwọn ìpolongo ẹ ń ṣe àwọn ìtanijí lóríṣiríṣi fáwọn èèyàn náà dẹ̀ ti ń rí àwọn ipa tí ewé àtegbò ń kó wọ́n ti ń rí kà àmọ́ pé ayé òde òsín ẹ̀rọ ayélujára gbogbo ẹ̀ ó ń jẹ́ káwọn èèyàn máa rí mọ̀ ní ìmọ̀ nípa ohun tó bá fẹ́ ní tó bá ti béèrè ńbẹ̀ náà lọ máa rí ìdáhùn sí i. Báwo lẹ̀yin ṣe ń ṣe tẹ́ fi wá ń jẹ́ kó yé wọn tó jẹ́ pé lọ́pọ̀ ìgbà àwọn ohun tó kà yẹn bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí? Báwo lẹ̀yin ṣe ń ṣe tó jẹ́ pé ẹ máa jẹ́ kán mọ̀ pé lílo ewé àtegbò láti fi ṣe ìlera pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí ẹ ti tún máa fi sínú àṣà tí gbogbo àwa kúnra wọn lọ́wọ́?
ẹ ṣeun gidi gan. So láti dáhùn sí ìbéèrè yẹn ṣe rí ìgbà kan some years ago èmi náà máa ń torí pé mo fẹ́ jẹ́ kọ́ mọ̀ pé ewé yìí o egbò yìí o àwọn ń ṣiṣẹ́ dáadáa so wọ́n ní ó yá ewé asọ̀fẹ́yẹjẹ ó dáa fún blood pressure ó dáa fún gbà so ẹ̀dẹ̀ máa wọ́n èèyàn wa tó bá ti gbọ́ pé kíní ìdá wọn ò ní béèrè wò pé ó dáa o báwo mo ṣe lè lò ó wọ́n kàn déédéé lọ wá ewé náà ìgbà méjèèrè ewé tún máa ń jọra orúkọ ewé mi ó tún máa ń jọra wọn so ó lè lọ jẹ́ pé ewé tí ò ń ṣe tó yẹ kó mú tó yẹ kó lò lọ́tún máa lọ lò ìyẹn máa fa complication ó ti ṣẹlẹ̀ rí tí mo ti gbọ́ dáadáa bí ẹ̀ẹ̀mejì àtìgbà tí mo ti wá gbọ́ yẹn nítorí wá ní irọ́ nítorí tí màá máa gbé sígbà ẹ lọ ṣe báyìí irọ́ tẹ bá rí symptoms bóyá orí ń fọ́ yín ni o àyà ń dùn yín ni o ẹni bp ni o ẹ dẹ̀mọ̀ pé òkè kò rí lè sówó púpọ̀ lọ́wọ́ yìí ẹ kàn ṣáà ti ẹ̀ reach out ẹ jẹ́ ká sọ̀rọ̀ mo máa ṣàlàyé bó ṣe ń ṣe yín nǹkan tó ń ṣe yín and the likely things that you can use naturally tára yín dẹ̀ máa bọ̀ wá sípò so rather than pé gbogbo information gbogbo nǹkan tó ń kà tó ní kinní yẹn we call it wrong diagnose kò dẹ̀ ṣe pé lórí ọ̀rọ̀ information lórí internet nìkan kódà àwọn èèyàn lọ hospital lónìí wọ́n ní kò sí nǹkan kan gbogbo ẹ̀ wà okay everything wà okay meanwhile alára mọ̀ pé à ń rò wọ́n bì kan òun ló máa ń jẹ́ káwọn èèyàn wá sí ọ̀dọ̀ tèmi pé ó sì kò síbì kan sẹ̀ tèmi bá dẹ̀ wá lo machine ọ̀dọ̀ mi láti diagnose nǹkan tí machine ọ̀dọ̀ mi fi da the bioresonance therapy ni pé most times tẹ́ bá lọ ṣe clinical test that is ní lab the state of that illness tó bá ti already aggravated pé ó ti wà ń bẹ̀ ìgbà yẹn lọ tó máa rí àìsàn yẹn ṣùgbọ́n machine eléyìí kó tẹ̀ tó di pé ẹ̀ ń rí pẹ̀rẹ̀ like symptoms ti máa tó pé kíní yìí o let's sọ pé fún example náà liver yìí o ó ti fẹ́ máa ní issue o ẹ̀ karamọ́ ó pẹ̀lú ara nǹkan tẹ́ fi ń láwọn symptoms yìí ẹ̀ ṣiṣẹ́ lé lórí tẹ́ ẹ̀ bá ṣiṣẹ́ lé lórí láàrin oṣù mẹ́fà ó máa di nǹkan ńlá o so àárín oṣù mẹ́fà yẹn tẹ́ni ẹ bá padà lọ sí lab lọ́sẹ̀ṣẹ̀ máa rí ní lab meanwhile ilé àti rí before that time láti lè tètè ṣe nǹkan lé lórí nǹkan tó ń ṣẹlẹ̀ jù nìyẹn so àwọn èèyàn ti lo gbá wọ́n á ti lo kòdò wọ́n á ti gbìyànjú eléyìí ṣe gbogbo ẹ̀ tí ò bá ti sí wá tá bá farabalẹ̀ due to my consultation and then my scan èmi máa wá ń rí àwọn wúlẹ̀wúlẹ̀ ibi táìsàn náà so èmi ò kí ń recommend wọ́n gà ẹ̀rí lè lórí internet nǹkan tẹ́lómi tún máa ń ṣe bí àwọn tó mọ̀ mí dáadáa tó wá ti rí nǹkan lórí internet wọ́n wá send ẹ̀ sí mi pé kí ni mo rí sí o mo dẹ̀ máa ṣàlàyé fún wọn lẹ́kọ̀ọ́rẹ́rẹ́ pé ó dáa o kò dáa o ṣùgbọ́n first thing first kí ló ń ṣe yín gangan ẹ jẹ́ ká mọ wúlẹ̀wúlẹ̀ ẹ kò lè déédéé máa ní torí ẹ rí nǹkan lórí internet ẹ kò bẹ̀rẹ̀ sí ń lò ó dá lóòótọ́ o ewé náà lè dá lóòótọ́ egbè náà lè dá lóòótọ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá lò bó ṣe yẹ kẹ́ ẹ lò ó di poison nìyẹn òun ló jẹ́ kó máa sọ fáwọn ẹ pé ní standardization ẹ bá ti máa gbó ń ba kidney jẹ́ àgbo ò ba kidney jẹ́ o àgbo ò ba liver jẹ́ o ọlá pé àwọn èèyàn self medicate ọlá pé bó ṣe ń rí ọkọ̀ lọ ó yá ẹ jẹ́ kí n lò. àlàyé orí íńtánẹ́ẹ̀tì wọ́n wá pò pọ̀ wọ́n ti kó kẹ́míkà pọ̀. ẹni tọ́dẹ̀ lọ ń gba information lọ́wọ́ ẹ̀ gan á tún wá jẹ́ pé kò ń ṣe ẹni tó lọ kọ́ àbí akọ́ṣẹ́mọṣẹ́ kan bóyá òun náà kọ́ rí nínú ìwé kan àbí kọ́ rí pé ó dà ìwé kìíní ìdẹ́ máa dá o wọ́n jẹ́ kí n post ẹ̀bọ̀ often boost to follows meanwhile often damage àwọn èèyàn ni. ẹ̀yin tí mo bẹ ṣe ń ṣe àlàyé tó jẹ́ pé ẹ fi ìmọ̀ àwọn ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé tẹ̀sí ní ju àṣànù ẹ mú gbogbo ẹ̀ wọnú ara wọn ẹ tí mo bẹ ṣe rọra ń ṣe ń tiyín. bẹ́ẹ̀ni. ẹ kú iṣẹ́ sà. ìbéèrè tó kàn ń sìn tẹ́ ẹ bá jí láàárọ̀ gẹ́gẹ́ bí aláṣẹ àti olùdarí Alaga Naturopathic and Wellness Center ẹ̀yin ni aláṣẹ àti olùdarí báwo ni ọjọ́ kan ṣe máa ń rí láti àárọ̀ ṣúlẹ̀ àti pé ìjẹ́ ó ní ọjọ́ kan pàtó tó jẹ́ pé ọjọ́ má lè gbàgbé ni torí ohun tó ṣẹlẹ̀. Tẹ́rí lẹ́nu bí ìjọ́ mẹ́ta ẹ̀ torí pé àwọn a lot of people reach out sí mi in fact mo fẹ́ lè ní kò sí ọjọ́ kan náà
tó jẹ́ pé tí n bá lọ láàárọ̀ báyìí tí mi ní dé lálẹ́ máa tún dé padà lálẹ́ náà. I still have to go back to my work and do my research. Ìgbà míì àwa la máa encourage pé ó yá ẹ̀yin o ẹ make sure pé láàrin 24 hours ẹ sùn ní 8 hours o ẹni ìdòwò sẹ́wọ̀n ṣùgbọ́n àwa agídí la fi ń rí wákàtí 3 wákàtí 4 because of putting in the work. But èmi mọ bí mo ṣe máa balance system mi láti rí wípé èmi gan gbọ́dọ̀ break down. Imagine pé ẹni tó ń look forward to ẹni táwọn èèyàn ń look up to kéèyàn ọmọ ní èmi gan wà lọ́sípítù àórẹ̀ èmi gan rárá o. Ẹ ṣe rí ara kan tó fi dá kéèyàn máa ṣe nǹkan in a natural way. Ṣe rí if you align with the nature you can easily communicate with your body. Ara yín máa fún yín láwọn àpẹẹrẹ kan tó jẹ́ pé ẹ̀ẹ́dẹ̀ nílé ìfojú fo àwọn àpẹẹrẹ náà. Pé àórẹ̀ mi àmọ́ orí fọ́ mi ó yẹ kẹ́ ti mọ̀. Àwọn ẹlòmíì dẹ̀ wà tó jẹ́ pé àìsàn tó wà lára wọn ó kọjá pé àìsàn hospital. Ṣé ọ̀nà sáàgọ̀ tí mo sọ? So a ti pa pé èèyàn súnmọ́ nature you can easily tell. Ẹlòmíì tó bá wà pé níwájú yín báyìí mo lè easily detect pé nǹkan báyìí ló ń ṣe nìyí. Ṣé understand? And everything about our human body we radiate energy. So ẹlòmíì máa ní there's positive energy, there's good energy, there's bad energy. Bẹ́ẹ̀ ni ẹlòmíì lè gbé bad energy wá fún yín. Ẹ ṣáà mọ̀ pé kílé tí mo wá ń feel bákan báyìí ara máa ti sọ pé kíní ẹni yìí ó gbé bad energy wá. Ṣé understand náà? Àwọn ọjọ́ mi dẹ̀ wà tó jẹ́ pé mi ò tiẹ̀ nílé ṣiṣẹ́ rárá. Nípa bẹ́ẹ̀ máa kàn fi àwọn assistant mi ó yá ìwọ ṣe báyìí ìwọ ṣe báyìí mo ní láti rest. So mo ṣe máa ń strike balance láti lè rí pé ara mi ò break down at any point in time. Ní ṣókí látàárọ̀ ṣúlẹ̀ ni dókítà ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run á máa ṣàlékún àlàáfíà fún yín. Àjíǹde ara máa jẹ́, ewé á máa jẹ́, ègbò á máa jẹ́. Ọlọ́run ní ṣe yín ní àbẹ́là tó ń tàn mọ́lẹ̀ fáráyé tí ò wá rídìí ara tiẹ̀ o. Ọlọ́run á máa fún yín ní àsìkò sinmi. Yes, ẹ ṣeun gan. Abala àkọ́kọ́ la ti yanjú yẹn. Alákọ̀ọ́kọ́ la pè ní èmi àti iṣẹ́ mi, òun lẹ ti fi àsìkò tó kún rẹ́rẹ́ ṣàlàyé fún wa yẹn. Abala kejì tá wá wà ń sìn ni èmi àti àṣà mi. Èmi àti àṣà mi. Tẹ́yin bá ṣe ń darapọ̀ mọ́ wa, arákùnrin Damilare Osibanjo là ń bá sọ̀rọ̀ lọ́wọ́. Àwọn ni aláṣẹ àti olùdarí Alaga Naturopathic and Wellness Center níbi tí wọ́n ti ń fi ewé àti egbò ṣe ọmọ aráyé lóore ní ìlànà ìgbàlódé. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ń fi yẹn kún. Ìbéèrè àkọ́kọ́ lábala yìí ni pé ẹ ṣàpèjúwe àṣà gẹ́gẹ́ bí ẹ̀mí àti ìmísí fún iṣẹ́ ìwòsàn tẹ́ ń ṣe. Kí ni òwe Yorùbá náà tó jẹ́ atọ́nà fún bẹ́ẹ̀ ṣe ń ṣe ìwòsàn fún ọmọ aráyé? Ẹ ṣé olóòtú, mo dẹ̀ believe pé ọmọ Yorùbá ni ẹ̀yin náà. Ní àkọ́kọ́ that is in the past, òun ló jẹ́ kí n sọ̀kan tí mo sọ ní alákọ̀ọ́kọ́. Wọ́n ti kọ́kọ́ gba àwọn nǹkan àṣà àti ìṣe wa lọ́wọ́ wa. Mi rò pé àwọn modern schools ayé ìsìn wọ́n tiẹ̀ fi Yorùbá gan sínú curriculum teaching wọn. English náà ni. So we got used to speaking English. Ibẹ̀ kò jẹ́ ká really pay attention sí àwọn nǹkan àṣà àti ìṣe wa. Ṣùgbọ́n as time goes on, tó ń di pé wúlẹ̀wé tẹ́ bá rántí mo sọ fún yín pé ẹ̀gbọ́n dad mi ni wọ́n jẹ́ ọ̀nà ìpasẹ̀ tí mo tọ̀ láti fi lè padà sí inú iṣẹ́ ìṣègùn yìí. Àwọn dẹ̀rẹ́ ojúlówó ọmọ Yorùbá pọ́nbélé ni. So at that time mi ò ní choice. Mo gbúdọ̀ lọ kọ́. Mo mọ̀ ọ́ sọ tẹ́lẹ̀ o, ṣùgbọ́n àwọn wúlẹ̀wúlẹ̀ Yorùbá, ìjìnlẹ̀ Yorùbá, torí àwọn nǹkan kan tó kọ́ gan tó ti kọ sílẹ̀, àwọn ìjìnlẹ̀ Yorùbá ni. Tẹ́ ẹ bá lè kà ẹ máa ní problem. Òun ló jẹ́ kí n develop very keen interest nínú àṣà, àwọn nǹkan àṣà wa, àwọn nǹkan ìṣe wa, àwọn ewé wa, àwọn egbò wa. Ìjìnlẹ̀ pọ̀ nínú ọ̀rọ̀ Yorùbá o.
tẹ́ bá rí àgbàlagbà tó mọ̀ nípa Yorùbá gidigidi tó bá ń bá yín sọ̀rọ̀ tó bá ń bá mi sọ̀rọ̀ ńgbà mi ara mi máa ń dìde ni pé ṣé pé ìmọ̀ báyìí tún pọ̀ ó tún kù nínú èdè Yorùbá wa nílẹ̀ baba ńlá baba wa. So to me it's a gift. It's a gift and it's a legacy that the gbọ́dọ̀ máa imbibe not on our own generation, even the generation to come. Kó tún lè máa ní ìmọ̀ sí. I've been seeing people now, even bó ti jẹ́ pé ìlú òyìnbó ló ń gbé tó, wọ́n ti ń kọ́ ọmọ wọn ní àṣà àti ìṣe wa láti kékeré. So ó jẹ́ nǹkan ìwúrí. Èmi nìkan tèmi náà dẹ̀ ń ṣe fáwọn ọmọ tèmi náà ni. So ó jẹ́ nǹkan ìwúrí láti lè gbé àwọn àṣà wa lárugẹ gidigidi gan. Tá bá wá wo ìwòsàn àbáláyé, ìmọ̀ Yorùbá lórí ìwòsàn àbáláyé ó kọjá pé ẹni yìí mo rí orí báyìí àbórí báyìí lásán. Yorùbá ò kì í rí àìsàn gẹ́gẹ́ bíi pé nǹkan báyìí ní ṣá. Oríṣiríṣi nǹkan ló máa ń rí pẹ̀lú àìsàn tó kọjá ojú lásán. Ẹ jẹ́ kí n lu ọ̀rọ̀ yẹn. Tí ara èèyàn ò bá yá, wọn kò kí ń fi ojú pé orí kan ń fọ́ ni, kíní kan ń ṣe ni. Òye yẹn máa ń kọjá ojú lásán. Báwo lẹ ṣe wá mú gbogbo ìmọ̀ yìí tẹ́yin ní, báwo lẹ ṣe mú wọ inú bẹ́ẹ̀ ṣe ń ṣe ìwòsàn fáwọn èèyàn? Ní ayé ìgbà yẹn, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ, tí èèyàn bá ṣàìsàn tó dẹ̀ jọmọ Yorùbá, wọn kì í rí lásán pé kò lè jẹ́ orí fífọ́ lásán, kò lè jẹ́ ẹnu rírun lásán. Wọ́n á ní kó lọ fi ẹsẹ̀ létọ̀. Ẹni rú bẹ́ẹ̀, ó lè lọ bá àáfàá kan àbí kó lọ bá àwọn babaláwo kan bóyá àwọn tó máa ń yẹ nǹkan wò, àwọn yẹ̀mí wò. Ṣé wàá rí yẹ̀mí wò tá à ń sọ yìí? Bóyá àwọn tó máa ń fi bí àwọn ṣe ifá àbáwọn kankan tó fi máa ń yẹ nǹkan wò fáwọn èèyàn. Ṣé rí ọ̀rọ̀ ifá àtàwọn nǹkan tó ń lò tó fi ń ṣàyẹ̀wò fáwọn èèyàn yìí, àwọn àṣà àti ìṣe náà ni. Òun ni òyìnbó wá gbé jáde. Wọ́n mọ̀ pé mo sọ kankan lẹ́ẹ̀kan. Mo ní everything about us radiates energy. Energy náà ni. It's called energy medicine. Gbogbo àwọn kan tó máa ń sọ̀rọ̀ lọ yà bóyá ẹni báyìí àbí àbí nǹkan báyìí ló ń ṣe àbí kìnnìkan àìsàn báyìí ló ń ṣe ibi báyìí ló ti wá. Energy náà ni. Ara àyẹ̀wò náà ni. So àwọn irúfẹ́ kìíní ni àwọn tẹ́ bá notice dáadáa, àwọn kan máa ń wá láti abroad. Bóyá láti US ni o, ọmọ wa máa kọ́ èdè wa, wọ́n ti ń kọ́ àṣà wa báyìí. Wọ́n ti ń kọ́ gbogbo ẹ̀. Àwọn kìíní ló wá ń lò, ló fi ń develop. Gẹ́gẹ́ bí mo sọ tẹ́lẹ̀, gbogbo nǹkan wa yìí, gbogbo ẹ̀ ló ti wà, let me use the word refined with science. That makes it integrative. Science dẹ̀ ti back ẹ̀ pé kìíní yìí ó ń ṣiṣẹ́ lóòótọ́. For example, machine tí mo lò yìí, ó ní one particular feature nínú tó jẹ́ pé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ẹ wà pẹ̀lú mi, ẹ sí lẹ́gbẹ̀ẹ́ mi. Ṣùgbọ́n ó ní machine kan tá a máa ń pè ní black box. Tẹ́ bá send DNA, bóyá irun orí yín tàbí èékánná yín, bóyá tọwọ́ àbí tẹsẹ̀. Tẹ́ bá send ẹ̀ sí mi tí mo fi sínú black box yìí, I can easily detect nǹkan tó ń ṣe yín láìsí pé wà pẹ̀lú mi lẹ́gbẹ̀ẹ́ mi níbí báyìí. Látara máa. Ìfá àgbàlódé. Ìfá ìṣẹ̀tì, you understand? Nígbà tí máa sọ fún àwọn ní máa kó bọ́ sí. Ṣùgbọ́n mo ti ṣe several times, wọ́n dẹ̀ pé So ó máa ń yà àwọn èèyàn lẹ́nu bó ṣe ń rí láyé ìgbà táwọn bàbá wa náà nìyẹn. Kò pọ̀ nígbà míì kò pọ̀ dandan kẹwàá pẹ̀lú wọn. Wọ́n lè máa bá yín sọ́gbọ́n látòrí fóònù, wọ́n lè bèèrè ó yá kí lorúkọ yín, kìnnìkan. Kódà àwọn míì technology tuntun gbèdé level kan tó jẹ́ pé àwòrán yín lásán ni. Lọ máa wòrán ẹ̀ wá. Táwa porúkọ ẹ̀. Bẹ́ẹ̀ni, tá bá fi sínú machine yẹn, ó máa gbé jáde. It is energy. It is energy medicine. Ṣé understand na? So gbogbo kíní yìí àwa ti ní. Ó kàn jẹ́ pé technology ò tí ì advance ní gbogbo ìgbà yẹn bí ìsìn yìí ọ̀làjú ò tí ì dé. Ṣé understand na? So ó jẹ́ káwọn èèyàn pa àwọn ìyẹn ti. So with research, with technology, àwa rí pé bí kíní ìsìn bí machine ìsìn ṣe yìí kò bẹ́ẹ̀ sí yàtọ̀ sí báwọn bàbá ńlá bàbá wa náà ṣe máa ń jókòó tó máa ń yẹ nǹkan wọn tó máa ṣe àyẹ̀wò. Gbogbo ẹ̀ náà àyẹ̀wò náà ni.
ó dẹ̀ máa ń wà precise. So a lè pa nǹkan àwọn bàbá wa tì, ó lè jẹ́ method báwọn kò, ṣùgbọ́n ọ̀nà tó ti gbé sílẹ̀ at least ẹnìkan ló bẹ̀rẹ̀, wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀, wọ́n dẹ̀ rí bó ṣe ń ṣe, ìlànà tó ti gbé sílẹ̀ làwa wá ń tọ̀, tá wá fi ìmọ̀ science tá fi back ẹ̀ gòkè. Kí ni àwọn other ways tá tún lè fi convince àwọn èèyàn pé kí ni yóò kò ń ṣe nǹkan dúdú o. bí ìgbà pé ẹ ti ń ṣe bó ṣe ń fẹ́ gangan, kì í dẹ̀ ṣe pé ẹ da àṣà àti ìṣe nù, ṣùgbọ́n ọ̀nà níbi táyé bá yí sí òun náà ni ká yí sí, ṣùgbọ́n èyàn ò wá yí gbogbo àwọn ohun táwọn bàbá gbélé yín lọ́wọ́ ẹ̀ yí dànù, ẹ mú gbogbo ẹ̀ wọnú ara wọn. Iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe o. Iṣẹ́ ńlá ni ẹ náà ó dà. Ẹ ṣeun gan. Tí ẹ ní ìmọ̀tẹ́ ní ẹ bá lọ́wọ́ àwọn bàbá ni ẹ bá nílé ni, ipa wo àbí kíní báwo ni gbogbo ohun tẹ́ ẹ bá lọ́wọ́ àwọn baba ńlá baba yín yẹn táwọn bàbá gbé lẹ́yìn náà lọ́wọ́, torí látọwọ́ baba ńlá baba ló ti ń bọ̀ tó fi wá dọ́wọ́ tí, báwo ni ipa wo ni àwọn nǹkan yẹn ń kó láti ṣe atọ́nà fún yín lórí bẹ́ẹ̀ ṣe ń ṣe iṣẹ́ yín nílànà ìgbàlódé tẹ̀ ń ṣe, àti pé báwo gan lẹ́yìn gan náà ṣe tún fẹ́ wò pé tó èmi náà tún fẹ́ fi léèyàn kan lọ́wọ́, ó lè jọmọ ó lè báwo lẹ ṣe tún fẹ́ fi léèyàn kan lọ́wọ́. So gẹ́gẹ́ bí mo ṣe sọ, àwọn bàbá wa ó ti pẹ́ tó ti ń lo ewé àtegbò. Àwọn èèyàn gan máa ń béèrè pé báwo lọ ṣe mọ̀ pé ewé ó lè ṣiṣẹ́ fún nǹkan báyìí, egbò ó lè ṣiṣẹ́ fún nǹkan báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ló ti gbà. Ìkànnù ẹ̀ ni kán máa lo ẹranko. Bẹ́ẹ̀ ni, for example now, tẹ bá rí àwọn ewúrẹ́ tó ń jẹ this particular plant, àwọn Yorùbá náà ló ní iṣẹ́ ènìyàn níṣẹ́ ẹranko. Ìyẹn túmọ̀ sí pé tí ewúrẹ́ fi lè jẹ ewé tí ò sí nǹkan kan tó ṣe, ìfà tó tún ta pọ́npọ́n, táwa ènìyàn bá jẹ, ó máa ṣiṣẹ́ gidigidi gan lára wa. So ìkànnù àwọn àyẹ̀wò táwọn fi máa ń mọ̀ pé ewé ó máa dá fún nǹkan báyìí, àwọn tó document ẹ̀, wọ́n document ẹ̀, àwọn tó kọ̀ lò lásán, wọ́n lò lásán. Ṣé you understand now? Ló fi di pé okay, àwọn bàbá ti wá ìwọ̀nba ìtọ́kọ sílẹ̀. Okay, ewé báyìí ni, ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ ní example kan. Ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, that is unripe plantain, àwọn bàbá wa wọ́n máa ń lò fún ọmọkùnrin tó bá ní issue ìdákọ́lẹ̀. Ó pè lára nǹkan tó máa ń lò fún ẹni tó bá ní issue ìdákọ́lẹ̀. Báwo lọ́dẹ̀ ṣe mọ̀ pé kìíní yìí máa dá? Tẹ́ bá rí ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tí ò pọ́n, ṣẹ́mi kó máa ń le, ó máa green, ó máa le, ó dẹ̀ tún ní shape síbẹ̀. Ìyẹn ló fi fine tune pé kìíní yìí dẹ̀ máa dá fún kìíní. Tó bọ́dẹ̀ ṣe lò ó dẹ̀ dá lóòótọ́, ó dẹ̀ ń ṣiṣẹ́ lóòótọ́ títí di òde òní. Ẹ mọ̀, ọlá pé àwọn èèyàn ti wà exposed ká máa lo supplement, a máa lo Viagra, irọ́, eléyìí ò ń ṣọ̀rọ̀ Viagra, eléyìí tún ṣiṣẹ́ ju Viagra lọ láì sí any side effect. Aside from that, ọ̀gẹ̀dẹ̀ àgbagbà àtàdé tún sọ yìí, unripe plantain, fún àwọn tó bá ní ọgbẹ́ inú, ó tún dá gidi gan. Òun nìkan ó dá gidi gan. Nǹkan tèmi fúnra mi ti lò dáadáa ni. Kódà nígbà kó tó di pé mo gbìyànjú ẹ̀, he was a nurse ní hospital. Kẹ́lẹ̀ mọ̀ pé àwọn nọ́ọ̀sì yẹn ká gbóríyìn àwọn àgbà nọ́ọ̀sì, ká tún gbóríyìn fún wọn torí àwọn náà ti wà exposed gan. Kí náà tó lè recommend pé ẹ má wulẹ̀ waste owó yín lórí kẹ́ máa ra omeprazole àbí gbogbo àwọn antacid yìí. Ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tí ò pọ́n, tẹ́ bá gé sí wẹ́wẹ́, tẹ́ bó èpo ẹ̀, tẹ́ fi sínú omi fún bí ọjọ́ 3. After that 3 days, tẹ́ extract omi yẹn, tẹ́ mú díẹ̀, gbogbo ulcer symptoms yẹn ó máa lọ ni. Tó bá yẹ pé lóòótọ́ ulcer ni o, because àwọn symptoms kan wà ó máa dàbí ulcer tí ò dẹ̀ ń ṣe ulcer. Torí àti ráwọn kan tó jẹ́ pé wọ́n ti ń treat ulcer yìí fún more than 10 years, ìyẹn ó yẹ lásán yẹ kó jẹ́ ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ulcer kan ló ń ṣe yín, ẹ tún lọ ṣe more findings. So those are examples. So àwọn nǹkan tí wọ́n ti gbé sílẹ̀ yìí ni àwa kó, àwa lọ ṣe kí ni, a fi ìmọ̀ science with scientific backings. There are a lot of research going on. Kódà èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, ṣé máa wọ́n capsule tó fi máa ń ṣoògùn yẹn, that was my project nígbà tí mo ṣì wà ní
tí mo ṣe ń study chemistry first degree University of Ibadan. That was my project. Ṣé wàá rí ayé ìsìn àwọn plastic àwọn film tó ń lò yẹn plastic ni tó dẹ̀ ti spray oríṣiríṣi sínú ẹ̀ ni òun ló fi máa ń jẹ́ pé ní ọ̀dọ̀ tèmi o èmi ò kì í ṣe nǹkan capsule torí pé mi kọ́ ni mo ṣe capsule film yẹn because oríṣiríṣi ló wà ń tàn sìn káṣà ti gbé nǹkan mi irọ́ o rárá o. Nígbà tèmi fi ṣe project ti tèmi potato ni mo la sọ di film lòdì so it has to be a biodegradable peel so that tẹ́ni náà bá lò tọ́tẹ̀ fi nǹkan tó lò ó máa lè body máa lè digest ẹ̀ ṣùgbọ́n àwọn tó pọ̀ ń tà ń sìn plastic ni and too much of plastic in the body ó di toxins nìyẹn so ẹ fẹ́ jẹ́ ọ̀fun yín nìkan pé kí ara yín lè yá ṣùgbọ́n nǹkan náà tún wá ń dákún nǹkan tó wà nínú ara mi mọ̀ bóyá understand nǹkan tí mò ń sọ. So ó yé mi ara ò ní lè absorb àwọn kinní yẹn. ẹ ṣe gidi gan so ọmọ máa gbé báwo ni potato ṣe máa di capsule bẹ́ẹ̀ ni so wọ́n ti ń lò yẹn tipẹ́tipẹ́ ṣùgbọ́n ìmọ̀ science wá gbé débẹ̀ pé ok a lè refine kìíní tí ó dẹ̀ ní lose potency ẹ̀ tó dẹ̀ máa da fara ṣe understand now a ṣe yẹn and it was successful. The only difference is that ó máa wọ́n díẹ̀ ju àwọn very cheap one bó ṣe kò dáa ká máa lo nǹkan tó tí ara lè absorb ju pé ordinary any kind of plastics ara wa nílé absorb ẹ̀ mi mọ̀ bóyá àlàyé mi ó yé yín rárá. Ó yé mi mo sì mọ̀ pé àwọn aráalé náà ń gbọ́ ó ń yé wọn yéké. So ipasẹ̀ àwọn nǹkan táwọn bàbá wa ti kó sílẹ̀ àwọn ewé tó ti lò àwọn ìgbò tó ti lò gbogbo ẹ̀ la kó tó di pé a bẹ̀rẹ̀ sí máa refine ẹ̀ àkọ́kọ́ ṣe wúlẹ̀wúlẹ̀ findings kí láwọn phytonutrients kí láwọn phytochemicals tó wà lára ewé àti egbò yìí kí láwọn nǹkan tó tẹ̀ ń ṣara lóore gangan lára ewé àti egbò yìí tá bá ti detect ẹ̀ àmàmúsẹ́gbẹ̀ kan then we do our own clinical research on it lẹ́yọ kọ̀ọ̀kan so kò ní pé akọ̀rẹ́lẹ̀ ẹgbà kò sí irọ́ àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ wa tá bá ti mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe ẹni báyìí ti mọ̀ nǹkan tí afẹ́fẹ́ nínú ọlọ́run dẹ̀ fún wa ṣe. Ọlọ́run sì máa fún yín ṣe bẹ́ẹ̀ ṣe mú ìmọ̀ àbáláyé àti ìmọ̀ òde òní tẹ̀ mú wọnú ara wọn náà á máa fún yín ṣe ìyẹn ni ò ní jẹ́ kí àṣà wa kó parun ìyẹn ni ò ní jẹ́ kí ìṣe Yorùbá náà kó parun tó bá wá ní gbogbo ìwòsàn àbáláyé bí a ṣe ń ṣe ìwòsàn nílànà àbáláyé kẹ́ wá kọ́ àwọn ọmọ ní iléèwé kí ni ó máa jẹ́ ẹ̀kọ́ àkọ́kọ́ bíi 3 tó máa wà nínú ètò ẹ̀kọ́ tẹ́ máa ṣe. Inú mi á dùn ó kàn tẹ̀ ti wà ní most àwọn universities ayé òde òní àwọn schools ayé òde òní wọ́n ti integrate sínú curriculum wọn inú mi dẹ̀ dùn pé àwọn èèyàn wọ́n gbà á wọlé torí wọ́n ti rí oríṣiríṣi wọ́n ti rí yàtọ̀ nínú nǹkan àṣà wa àti the conventional approach ṣe understand na so tó bá ní kémi wá kó àwọn ó máa jẹ́ nǹkan ìdùnnú mi torí èmi fúnra mi aside from the fact that I'm a doctor, I'm a physician. A doctor has to be a teacher. Ìyẹn túmọ̀ sí pé kó tó di pé mo tẹ̀lé sọ pé mo fẹ́ fún yín ní má ti ọkọ ṣàlàyé nǹkan tó ń ṣe yín àti bó ṣe nǹkan àwọn symptoms tẹ̀ ń rí yẹn the possible things tó fà á. Ṣé understand because mo máa ń sọ nǹkan kan fáwọn èèyàn. Jerry àìsàn bẹ̀rẹ̀ látòrí cancer o. Kò bẹ̀rẹ̀ látòrí ìfúnpá gíga o kò bẹ̀rẹ̀ látòrí diabetes o àìsàn bẹ̀rẹ̀ látòrí àwọn nǹkan kéékèèké tá a notice yìí látòrí kéèyàn máa wà bloated kéèyàn máa wà constipated kéèyàn má lè rọrùn sùn ṣe understand ibi táìsàn gangan ti bẹ̀rẹ̀ ní bọ́lá pé àwa èèyàn a kì í kà á sí òun ló máa ń jẹ́ kó di pé àwọn kìíní yẹn wà á later jẹyọ it will now come chronic after a long time. So nǹkan àkọ́kọ́ tí màá ṣe is sensitization and awareness. In fact, mo máa kọ́kọ́ congratulate wọn náà pé ṣe rí ìlànà tẹ́ ibi tẹ́ wà yìí o ilé lẹ wà tó bá dẹ̀ farabalẹ̀
wọ́n máa kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́. Number 2, there will be more research-based evidence. And I more believe pé as time goes on, àwọn government wa náà wọ́n máa bá wa dá, wọ́n ti ń dá sí dáadáa already, wọ́n á túbọ̀ bá wa dá sí, so that there will be room for more research fáwọn èèyàn, because oftentimes nísìn tẹ́ bá fẹ́ ṣe research ní lab nísìn personally as a private search ó wọ́n gidi gan, ṣùgbọ́n táwọn government bá bá wa dá sí tọ́tẹ̀lé subsidize ẹ̀, ó máa jẹ́ kí ilé ayé, so téèyàn bá fẹ́ kọ́ èèyàn pa ó yá o ẹ̀yin student mi o ẹ wá kọ́ nǹkan báyìí, ó máa easy láti lè kọ́ wọn deeply and intensively ju pé torí ayé ìgbà yẹn tá a bá ń kọ́ nǹkan orí chalk ni, kò sí enough practical. Iṣẹ́ ìdẹ́rẹ̀ tẹ́ ẹ bá ṣe practical a kàn máa sọ̀rọ̀ ni, kò lè yé yín, ẹ gbọ́dọ̀ rí nǹkan tó ń ṣẹlẹ̀ gangan. Ìyẹn gangan ní ìlànà àti lè kọ́ṣẹ́ mọṣẹ́. So yes, àwọn nǹkan tí mo máa ṣe nìyẹn. Kí ló máa jẹ́ lẹ́ẹ̀kẹta? Okay, nǹkan tó máa jẹ́ lẹ́ẹ̀kẹta is after the whole teaching and all that, there will be proper placement in ṣiṣẹ́ lé lórí. Tó ẹ̀kọ́ pọ̀ téèyàn ó kọ́ lọ́tọ̀ọ̀dọ̀ yín. Ìwọ̀nba ìṣẹ́jú tá a fún yín yìí mo rí pé kò tó, torí ọ̀rọ̀ pọ̀ nínú yín tẹ́ ẹ fẹ́ sọ. Tẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, arákùnrin Damilare Osibanjo là ń bá sọ̀rọ̀ lọ́wọ́. Àwọn ní aláṣẹ àti olùdarí Alaga Naturopathic and Wellness Center, níbi tí wọ́n ti ń fi ewé àti egbò ṣọmọ aráyé lóore ní ìlànà ìgbàlódé. Ibi táwa wà ń sin ni nǹkan tá a pè ní ìbéèrè yàjóyàjó. Bí mo bá ṣe ń jù sí yín lẹ ṣe máa dá mi lóhùn lẹ́yẹ òṣọ́ka. Ìjẹ́ ẹ ti ṣe tán bí? Bẹ́ẹ̀ ni olóòtú, mo ti ṣe tán. Ó dáa. Kí ni òwe Yorùbá kan tó jẹ́ àṣàyàn fún yín nípa ìlera àti ìwòsàn? Òwe Yorùbá pọ̀ o. Èwo lẹ nífẹ̀ẹ́ sí jù? Ẹ rẹ́dì, ẹ ṣe tán. Mo máa padà sí ìyẹn, ẹ tún bí mí ní mi. Kí ni ewé kan pàtó tó wà fún ìwòsàn nínú àṣà wa tó jẹ́ pé ẹ lè ṣaláì má lò? Ó máa ń wà lárọ̀ọ́wọ́tó yín báyìí ní gbogbo ìgbà. Ewé guava. Ó dáa. Kí ni àwọn àṣà ìlera tí àwọn èèyàn máa ń ṣe ní ayé òde òní tí ẹ̀yin fẹ́ kí wọ́n dẹ́kun ẹ̀? Self-medication ó jẹ́ nǹkan tí àwọn èèyàn ṣe jù, kò dẹ̀ dáa. Ìyẹn ni pé kí àwọn èèyàn máa lo oògùn láláì lọ bá àwọn dókítà. Bẹ́ẹ̀ ni. Ó dáa. Tí ẹ bá fẹ́ ṣe ìwòsàn nípa nǹkan kan lónìí, nípa bí a ṣe ń gbé ayé wàràwàrà lónìí, kí ni nǹkan náà máa jẹ́? First thing ni láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ẹni rúbẹ̀ pé wọ́n ní pé kíní ìdá kò túmọ̀ sí pé ó dáa fún gbogbo èèyàn. Ayé tá a wà ń sìn, ayé wàràwàrà ni. Everybody ń wá easy means. Everybody fẹ́ lọ fún iṣẹ́ ńlá. Oríṣiríṣi machine ló wà for everything. For example, gbogbo àwọn microwave, air fryer lè máa rí kiri ní gbogbo ìgbà. Àwọn èèyàn ráyè láti máa dáná dáadáa tó jẹ́ pé oúnjẹ fresh, kò dẹ̀ sí nǹkan tó dàbí oúnjẹ fresh. Gbogbo àwọn microwave yìí, long term use of them ó ní negative impact nínú ara tó ń jẹ́ káwọn èèyàn ṣàìsàn. So àwọn èèyàn ló ń gbà náà, mo dẹ̀ ń ṣe dáadáa, mo ń gbélé ayé, mo ń jẹun dáadáa, mo ń sùn dáadáa, kí ló wá dé tí mo wá ń ṣàìsàn? Àwọn ibi kéékèèké tó yọlẹ̀ yẹn gangan ni àìsàn ti ń wà táwọn èèyàn dẹ̀ fojú sí. So sensitization first, awareness first before anything. Kí ni oúnjẹ Yorùbá náà tí ó máa ń fúnni ní okun? Oúnjẹ Yorùbá tó jẹ́ gbòógì tó máa ń fúnni ní okun. Potato dá gan, ṣùgbọ́n even láyé ìsìn ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ wọn ni ẹ má jẹ ẹ̀bà o, ẹ má jẹ kí, kò sí nǹkan tó ṣàwọn oúnjẹ wa. Bá a ṣe ń jẹ, bá a ṣe ń sè, ibẹ̀ gangan ni problem wà. Quantity, ẹlòmíì ò mọ bó ṣe ń jẹ oúnjẹ kékeré, ó máa wà sókè wa ẹni. Ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ ẹ̀bà àtẹran kékeré kan ló máa wà lórí oúnjẹ wọn. You understand now? It has to be a balanced diet. Kò sí oúnjẹ wa tí ò dáa, gbogbo oúnjẹ wa ló dáa. Ṣùgbọ́n potato jẹ́ nǹkan kan tẹ́ wò pé Ọlọ́run ṣiṣẹ́ pé sóhun náà lára. Ọlọ́run ṣiṣẹ́ pé sí lára. Kí ni àmọ̀ràn
ìlera kan tí ẹ máa fún ara yín gẹ́gẹ́ bí ìgbà tẹ́ wà lọ́mọdé ní Yorùbá? Báwo mo fẹ́ sọ Yorùbá? Mo mọ̀ ní èdè Gẹ̀ẹ́sì o, ṣùgbọ́n mo fẹ́ fine tune sí èdè Yorùbá. Gbogbo nǹkan tá a bá ń jẹ, torí láyé ìsìn ṣe rí àwọn ọmọ wa, kò sí nǹkan táwọn parents or táwa parents and fẹ́ràn just to satisfy them. Ṣé you understand? Àrèlé sweet, kìnìkan láìsí ìlànà pàtó. So ọmọ ẹlòmíì tẹ bá rí láyé ìsìn, ọmọ ọdún 7, ọmọ ọdún 8 à ń rí cases tó ní cancer. Ẹ máa wò pé báwo ni? So eat healthy, ṣùgbọ́n like jẹun dáadáa, be happy, because àwọn èèyàn wá ní adulthood is a scam. Be happy, enjoy your youthful age, kó dẹ̀ jẹun dáadáa, kó dẹ̀ gbé ilé ayé dáadáa. Jẹun dáadáa, máa dunnú, kó dẹ̀ gbé ilé ayé dáadáa. Bẹ́ẹ̀ni. Tọ́ èyí náà dáa. Táwọn èèyàn bá wá fẹ́ kàn sí yín, torí gbogbo ohun tẹ́ ẹ ti ṣe lónìí yìí, béèyàn wá fún ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ àkọ́kọ́, ìyẹn tẹ́ ń pè ní consultation, pé mo fẹ́ ṣiṣẹ́ o, mo fẹ́ ṣe nǹkan báyìí, ara ń ṣe báyìí ṣe báyìí o, owó gọbọi báyìí lẹ́gbà lọ́wọ́ onítọ̀hún. Tó bá wá fẹ́ kàn sí yín, báwo ló ṣe lè kàn sí yín? Kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o, kò dẹ̀ wá ń ṣòwò gọbọi bẹ́ẹ̀ yẹn náà. Àwọn ọmọ mi mọ bẹ́ẹ̀ yẹn. Ó yá, ẹ jẹ́ àmọ́ báwo ni àwọn ètò ìlera yín? Torí táwọn èèyàn bá ń gbọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ òyìnbó mọ́ Yorùbá, tẹ́ ń pe àwọn ẹ̀rọ lóríṣiríṣi, tẹ́ ṣe ń ṣàlàyé, wọ́n máa wò ó pé bàbá dọ̀dọ̀ yín, yéé, account máa red. Kò dẹ̀ wá rí bẹ́ẹ̀. Ariwo nǹkan tá máa ń ṣe, ó ní nǹkan tá máa ń ṣe. Èmi máa ń fún àwọn èèyàn lọ́pṣọ̀nù. Nǹkan báyìí ló dáa fún yín. Ṣùgbọ́n tẹ bá wá feel pé tí ìláyé àti iṣẹ́ ẹ̀sìn kò sí wàhálà, ẹ mú ìtẹ́bámọ̀ kó dáa fún yín. Now àwọn ètò ìlànà nǹkan tí mo máa ń lò láti fi tọ́jú àwọn èèyàn, ó bẹ̀rẹ̀ pẹ̀lú ewé àti egbò wa, the herbal medicine. Àkọ́kọ́ nìyẹn. Number 2, òun ni nutrition. A lè yọ nutrition kúrò rárá, because ẹlòmíì, the core problem of his or our problem is nutrient deficiency. That is, àwọn nutrients tó yẹ kó máa rí gbà látara nǹkan tó ń jẹ, wọn ò máa rí gbà. So tẹ bá kàn ń lògùn, tẹ́ ń lògùn, tí nutrient ò dẹ̀ máa wọlé, kò sí kókó. So nutrition is a core value, is a core principle tá máa ń lò ní ọ̀dọ̀ wa. And then a tún máa ń ṣe àwọn oríṣiríṣi therapy. For example, cupping therapy or cupping massage. You understand? Gbogbo àwọn la máa ń ṣe. Then a máa ń ṣe psychotherapy. Because ẹlòmíì, problem ẹ̀ kò ń ṣọ̀rọ̀ oògùn. Trauma ni. A lot of people are depressed today. Àwọn issues kan dẹ̀ wà tẹ́ ẹ̀ bá mọ̀ láti orí therapy láti lè bá ẹni náà sọ̀rọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o, ó yá, kí làwọn experience, kí làwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sí ẹ látẹ̀yìn. Tí èèyàn bá ṣe yẹn tó kàn ń lògùn kò lè rí ìyàtọ̀. Tó bá fẹ́ kàn sí yín, báwo ni wọ́n ṣe kàn sí yín kí wọ́n lè máa gbọ́ gbogbo eléyìí lẹ́kùnrẹ́rẹ́ síwájú? Tó bá fẹ́ kàn sí mi, ẹ lè kàn sí mi lórí WhatsApp, lórí nọ́mbà mi 09135171389, tàbí lórí ẹ̀rọ Instagram @Alaga Naturopathic and Wellness Center. Ẹ dẹ̀ lè message wa náà lórí email wa alagaherbal@gmail.com. Kì í ṣe àsọdùn tí má ní mo ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ níbi ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ wa lónìí. Mo sì nígbàgbọ́ pé gbogbo àwọn tó ń gbọ́ yín náà ló ti kọ́ ẹ̀kọ́ kan àbí òmíràn tí wọ́n sì nífẹ̀ẹ́ sí láti pàdé yín. Ẹ ṣeun púpọ̀. Àdúpẹ́ tá a pè yín tẹ́ ẹ jẹ́ wa. Ìjẹ́ tá a bá tún pè yín ní Discover Yorùbá, ìjẹ́ tún jẹ́ wa bí? Lágbára Ọlọ́run, àtúnjẹ. Èmi á máa jẹ́, egbò á máa jẹ́, ẹ ní ṣìṣe o, ń tọ́lọ́run ti parí lọ́ máa gbé dọ̀dọ̀ yín láṣẹ ọba òkè. Ẹ ṣeun gidi gan-an lóòtú. Mo dẹ̀ ní láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà fún ìgbélárugẹ àṣà àti ìṣe wa. Inú mi dùn gidi gan. Tí bá rí àwọn kan, ó ní ò jẹ́ kí n mo láwọn nǹkan mi tó yẹ kí n máa ṣe, ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo sọ, I will always create time for sessions like this, because a ní láti túbọ̀ máa polongo àwọn nǹkan wa. Mo ní láti fi kún pé dókítà tó ní sùúrù lọ́pọ̀lọpọ̀ ni wọ́n. Ìwọ̀nba ìgbà tèmi àti wọ́n fi ń ṣe ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ yìí, èmi ní ìgbàgbọ́ pé kò sẹ́ni tó dé iwájú wọn. Wọ́n fún yín ní àsìkò tó kún láti bá yín sọ̀rọ̀, gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe pẹ̀lú àwa náà ní ìkànnì Discover Yorùbá. Ẹ ṣeun púpọ̀ sà.
ṣé gidi gan ma. ó dà ó dìgbà kan náà. Ìgbà kan náà ó dàbọ̀. ṣé ẹ ti wá rí wípé mo bọ́lá ńlé tó wá jẹ́ kí ọlá náà máa re iwájú ní arákùnrin Damilare Osibanjo àlejò wa tòní. Gbogbo ẹni tó bá ti gbé àṣà ìṣe Yorùbá tó bá ti gbé lọ́wọ́ tó dẹ̀ ń ṣe bó ṣe tó àti bó ṣe yẹ ọlá ló gbé lọ́wọ́. Bẹ́ẹ̀ ni àlejò wa tòní wọ́n ti fi yé wa pé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú Yorùbá ẹwà kún nínú ẹ̀. Tẹ́yin bá fẹ́ ìwòsàn látara ewé àti egbò ní ìlànà ìgbàlódé ẹ kàn sí wọn ní Alaga Naturopathic and Wellness Center. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí ètò tòní. Ẹ̀yin olólùfẹ́ ìkànnì Discover Yoruba ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ fi ń gbọ́ wa. Ó dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò yìí ìyá wa Ikmot Salako aya ọlọ́kọ̀ ẹ kú iṣẹ́ ọpọlọ mà. Mo ní ṣaláì dúpẹ́ lọ́wọ́ òǹkọrin tí a lo iṣẹ́ wọn Lágbájá ọmọ bàbá mùkànmùkàn ẹ ṣeun àdúpẹ́. Ká tó wá máa dágbére lórí ètò àǹfààní wà fún ẹ̀yin tẹ́ ń gbọ́ wá láti ti àtẹ̀jíṣẹ́ sí wa jẹ́ ká mọ ìrírí yín lórí kíkọ́ èdè Yorùbá, nǹkan náà tó mú yín pinnu láti kọ́ sísọ èdè Yorùbá àti ohun tí ẹ là kọjá kẹ́ ẹ tó lè máa sọ ọ́. Ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí wa lórí WhatsApp nọ́mbà wa 091-300-34281. Tẹ́ ẹ bá fẹ́ kàn sí wa ní Discover Yoruba láti bá wa dòwò pọ̀ tàbí fún ìpolówó ọjà àti àwọn ìbéèrè tí ẹ bá fẹ́ bi wá ẹ lè kàn sí wa lórí email address wa discoveryoruba@gmail.com, website address wa ní discoveryoruba.com, WhatsApp number wa ní 091-300-34281. Bákan náà la wà lórí YouTube, Facebook, Twitter ìyẹn X, Instagram, TikTok, Telegram. Ẹ̀yin ṣáà ti tẹ @Discover Yoruba sórí gbogbo platforms náà ẹ bá wà níbẹ̀. Ẹ wá jẹ́ kí a rán gbogbo ọmọ Yorùbá létí pé kí a má ṣe gbàgbé ìpìlẹ̀ wa, kí a máa ṣe ìpolongo lílo èdè àti ṣíṣe àpọ́nlé èdè wa. Káṣà wa má dohun ìgbàgbé, ó dọwọ́ èmi pẹ̀lú rẹ̀. Ẹ jẹ́ ká pawọ́pọ̀ gbé èdè Yorùbá ga kí a jẹ́ kí èdè Yorùbá wà láàyè. Ó dàbọ̀.